Ọba títa gìrì tí gbémọ rẹ̀ níjà. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú ọba tí dá níbi tó wú ẹ̀ làgàrà bí àwọ̀ sánmọ̀. Ọba tó rán afẹ́fẹ́ níṣẹ́ ogun ìgbìlẹ́sí. Òkùnrin yóò ṣáájú dá padà sẹ́yìn. Àlàyé àmọ́ tùdí àfàlìra mi. Jehova bí ibùba ló kànà sábì. Jàlí rọ́fẹ́ ọ̀làyé àmọ́ wù. Ọba tí gbé nígà tàṣẹ tàṣẹ tàṣẹ. Mo dé Jerúsálẹ́mù ìlú ògo. Ẹ̀mí mímọ́ ni wọ́n fi wọkọ̀ òfurufú wá. Mo dé Jerúsálẹ́mù ìlú ògo. Ẹ̀mí mímọ́ ni wọ́n fi wọkọ̀ òfurufú. Ìlú mímọ́ ni Jerúsálẹ́mù níbi tí àwọn mímọ́ ń lọ lójoojúmọ́. Mo máa dé Jerúsálẹ́mù ìlú ògo. Ẹ̀mí mímọ́ ni wọ́n fi wọkọ̀ òfurufú. Dé Jerúsálẹ́mù ìlú ògo. Ẹ̀mí mímọ́ ni wọ́n fi wọkọ̀ òfurufú. Ẹ̀yin ọ̀run ẹ̀jẹ̀ mi ojoojúmọ́. Ó máa sá dọ̀tun títí. Jésù yóò fi fún mi délé. Ọjọ́ ọ̀la lọ́jọ́ náà tí Jésù ẹ̀ṣẹ̀ mi nù. Ẹ jẹ́ á máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Gbàdúrà kí n máa ṣọ́ra kí n sì máa yọ̀. Ọjọ́ náà tí Jésù ẹ̀ṣẹ̀ mi nù. Ẹ jẹ́ á máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì mi o. Ẹ̀mí mímọ́ dáríjì mí, ayérayé dáríjì mí, ọba àwọn ọba dáríjì mí, Olódùmarè dáríjì mí, gbogbo àṣìṣe mi níwájú rẹ Olúwa dáríjì mí o. Olúwa fàwé ẹ̀ṣẹ̀ mi ya, mọ́ ẹ̀ṣẹ̀ mi lọ sópin ìgbàgbé. Ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní Olúwa. Àánú ni mò ń béèrè fún, kí àánú rẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, kí àánú rẹ dárí gbogbo àṣìṣe mi jì mí. Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí, Olúwa fàwé ẹ̀ṣẹ̀ mi ya, mọ́ ẹ̀ṣẹ̀ mi lọ sópin ìgbàgbé. Olúwa dáríjì mí, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí mo ti fi mójú ògo yín bínú. Olúwa dáríjì mí, 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 ẹ̀mí náà dáríjì mí, ayérayé dáríjì mí, ọba àwọn ọba dáríjì mí. Atóbijù gbogbo ẹ̀ṣẹ̀ tá a kọ sílẹ̀ tí èṣù fi mí sùn, tí èṣù fi ń dá ìdúrà mi dúró. Olúwa lónìí dáríjì mí, ayérayé dáríjì mí, ọba àwọn ọba ìfàwé ẹ̀ṣẹ̀ mi ya. Ẹ jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nínú ayé mi lónìí, nínú ìdílé mi, nínú ayé àwọn ọmọ mi. Ẹ jẹ́ kí ìyanu ṣẹlẹ̀. Olúwa ẹ dárí gbogbo àṣìṣe mi jì mí, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí mo ti mójú ògo yín bínú. Olúwa ẹ dáríjì mí, Olúwa ẹ dáríjì mí, Olúwa ẹ dáríjì mí, Olúwa ẹ dáríjì mí. Ó ní ẹlẹ́ṣẹ̀ ni wá, nínú ẹ̀ṣẹ̀ la lóyún wa, nínú ẹ̀ṣẹ̀ la gbé bí wa sí. Ó ní gbogbo ìmọ̀fẹ́fẹ́ wa níwájú rẹ ó dàbí èkísà ẹlẹ́gbin ni. Olúwa ẹ dáríjì mí, Olúwa ẹ dáríjì mí, gbogbo mi fún mi. Àwọn kan ti dìtẹ̀ wọ́n ti gbogbo mi fọ́mọ wọn, àwọn kan ti dìtẹ̀ wọ́n ti gbogbo mi fọ́kọ wọn o. Lógo rẹ̀ Olúwa gbogbo mi fún mi o. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ kí Olúwa àyíká àti agbègbè mi ó yá ró ní agbára iná. Bàbá ẹ ró ní agbára iná, ẹ ró àyíká mi ní agbára iná,
ẹ̀rù agbègbè mi, ẹ̀rù ní agbára iná, lágbára láyé àti lọ́run. Ẹ sọ iná ẹ̀mí mọ́ kalẹ̀ sí àyíká mi. Olúwa, ẹ̀rù agbègbè mi ní agbára iná, ẹ̀rù agbègbè mi ní agbára iná. Olúwa Olódùmarè, ẹ̀rù agbègbè mi ní agbára iná. Ẹ̀yin ogun ọ̀run lákòókò yìí, ó yẹ ẹ̀rù àyíká mi ní agbára iná o. Ẹ̀rù àyíká mi ní agbára iná o. Ẹ̀rù ní agbára iná. Ayérayé, ẹ jẹ́rìí ara yín, ẹ jẹ́rìí ara yín, ọba àwọn ọba, ẹ jẹ́rìí ara yín láàárọ̀ yìí nínú ayé mi. Olúwa, ẹ gbà mí. Ẹ má jẹ́ n wá lásán, ẹ má jẹ́ n wá lásán. Ẹ̀mí mímọ́, ẹ má jẹ́ n wá lásán. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, má jẹ́ n wá lásán o. Jẹ́ n ráàánú gbà o. Olúwa, èmi ológo rèé, Olúwa gbogbo mi fún mi o. Olúwa gbogbo mi fún mi. Èmi ológo rèé, Olúwa gbogbo mi fún mi. Àwọn kan ti dìtẹ̀, wọ́n ti gbogbo mi fún ọmọ wọn. Àwọn kan ti dìtẹ̀, wọ́n ti gbogbo mi fún aya wọn o. Èmi ológo rèé, Olúwa gbogbo mi fún mi o. Kò lè ṣe é. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa gbogbo mi fún mi lónìí. Ayérayé, gba ògo mi fún mi lónìí. Ọjọ́ ti pẹ́ tí mo ti ń ké pè ọ́. Olúwa, fàánú dé mi náà lóhùn lónìí. Olúwa, fàánú dá ìdílé mi lóhùn. Ẹ̀mí mímọ́, fàánú dá mi lóhùn, fàánú dá mi lóhùn. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé ayérayé ọba àwọn ọba, fàánú dé mi náà lóhùn lónìí. Olúwa, jẹ́ kémi náà ó ráàánú gbà. Jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ jẹ́ kó farahàn nínú ayé mi. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ jẹ́ kó farahàn nínú ayé àwọn ọmọ mi. Olúwa, jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ, ẹ̀mí mọ́, jẹ́ kó farahàn, jẹ́ kó farahàn nínú ayé mi. Jẹ́ kó farahàn, jẹ́ kó farahàn, jẹ́ kó farahàn. Jẹ́ kí iṣẹ́ agbára rẹ nínú ayé mi jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn. Nínú ayé àwọn ọmọ mi jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn. Lórúkọ Jésù, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́, jẹ́ kí iṣẹ́ agbára rẹ jẹ́ kó farahàn nínú ayé mi. Kò sẹ́ni tó lè gungi tó rẹ́yìn ewé rí. Olúwa, má jẹ́ káyé ó rẹ́yìn mi, má jẹ́ kọ́ta ó rẹ́yìn mi. Olúwa, jẹ́ kí n borí ogun, jẹ́ kí n borí ọ̀tá. Olúwa, jẹ́ kí n borí ogun, jẹ́ n borí ọ̀tá. Ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ṣàánú mi, ayérayé ṣàánú mi. A fẹ́ béèrè fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lónìí. Olúwa, jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kó farahàn nínú ayé tèmi náà lónìí. Olúwa, ọ̀pọ̀lọpọ̀ lórí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀. Ó ní láì jẹ́ pé a rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, a kò ní gbàgbọ́. Olúwa, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tèmi náà ó rí, tí mi máa fi gbàgbọ́. Olúwa, jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi. Ẹ̀yin ogun ọ̀run, ẹ jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ jẹ́ á bá bàbá sọ̀rọ̀ pé Olúwa, ṣàánú mi, ẹ̀mí mọ́ ṣàánú mi, ayérayé ṣàánú mi, ọba àwọn ọba ṣàánú mi. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, àánú ni mò ń fẹ́. Olúwa, bẹ́mi náà fàánú lò lénìí. Olúwa, ṣàánú ìdílé mi. Olúwa, ṣàánú ìdílé mi. Olúwa, má jẹ́ n kú sọ́nà bí èéfín. Gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí nínú ọ̀sẹ̀ tuntun tá a mú yìí. Olúwa, jẹ́ kémi náà ó ráàánú gbà. Jẹ́ kí àánú kàn mí. Olúwa, jẹ́ kí ìyanu kàn mí. Jẹ́ kí ìyanu kàn mí. Jẹ́ kí ìyanu kàn mí. Olúwa, jẹ́ kí ìyanu kàn mí. Jẹ́ kí n rí àmì àti ìyanu. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, jẹ́ kémi náà ó rí. Olúwa, nínú ayé àwọn ọmọ mi jẹ́ kí n rí. Nínú ayé ọkọ mi jẹ́ kí n rí. Nínú ayé ìyàwó mi, Olúwa, jẹ́ n rí. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ó sanjọ́ fún ọ o, bí àdáṣọ orí mi kọ́ o, mi ò fẹ́ o. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, ogun àdágbé àdásọ, Olúwa, ayé mi kọ́ o. Ìyanu tí ó ṣẹlẹ̀ tí mi ò fi ní dá gbé mọ́, tí mi ò fi ní dá fà mọ́, tí mi ò fi ní sunkún lórí ọmọ mọ́. Olúwa, jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi. Ìyanu tí ó ṣẹlẹ̀ tí mi ò fi ní gé ka àbámọ̀ jẹ, Olúwa, jẹ́ ó ṣẹlẹ̀ nínú ayé mi. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ jẹ́ á bá bàbá sọ̀rọ̀ pé Olúwa, ṣàánú. Olúwa, àánú ni kó máa béèrè fún pé Olúwa, jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀. Fi àánú rẹ ṣèyanu nínú ayé mi. Olúwa, fi àánú rẹ ṣèyanu nínú ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ ò lè pé Ọlọ́run wọn lè gbàdúrà, wọ́n ti bá ogun lọ. Olúwa, má jẹ́ n bá ogun lọ. Olúwa, ṣàánú mi. Olúwa, ṣàánú mi. Olúwa, ṣàánú mi. Olúwa, ṣàánú mi. Gbogbo àlà ń sọ pé Ọlọ́run pa ìjì lẹ́nu mọ́ nínú òkun.
tó bá yẹ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ò pé kó máa wò wọ́n báyìí, wọ́n pariwo ni pé olùkọ́ni Jésù ṣàánú fún wa. Ká ní wọn pé ni ó ṣeé ṣe kí wọ́n bá ìjì náà lọ o, ṣùgbọ́n wọ́n lanu wọn pé ó sì dá wọn lóhùn, ó sì pa ìjì lẹ́nu mọ́. Ìwọ náà fẹ́ pé lónìí pé Olúwa èmi náà ti lanu, mo ti pè ọ́ Olúwa, gbogbo ìjì tí ò jẹ́ ń ráàánú gbà, gbogbo ìjì tí ò jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé mi, gbogbo ìjì tí ò jẹ́ kí n rí àmì àti iṣẹ́ ìyanu, Olúwa pa wọ́n lẹ́nu mọ́. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ pa wọ́n lẹ́nu mọ́. Gbogbo ìjì tí ò jẹ́ kí n rí ìyanu nínú ayé mi, gbogbo ìjì tí ò jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀ ó ti ìfarahàn láti ọjọ́ tí mo ti ń pè ọ́, Olúwa pa wọ́n lẹ́nu mọ́. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ pa wọ́n lẹ́nu mọ́. Olúwa àkókò ti tó, ẹ̀mí mímọ́ àkókò ti tó, àkókò iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu mi ti tó. Gbogbo ìjì tí ò jẹ́ kí n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, gbogbo ìjì tó ń gba iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu dànù lọ́wọ́ mi, Olúwa pa wọ́n lẹ́nu mọ́ lónìí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ pa wọ́n lẹ́nu mọ́ lónìí. A fẹ́ gbàdúrà sí àgbọn wa. Gbogbo ìwọ tó bá ní àgbọn rẹ lọ́wọ́, mú dání ní ọwọ́ rẹ. Òní ni a fẹ́ gbàdúrà sí àgbọn. Òní la gbàdúrà sí àgbọn yìí. Mo sì mọ̀ pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò farahàn nínú ayé wa. Ó ní láì jẹ́ pé ẹ bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹ ò ní gbàgbọ́. Olúwa, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí èmi náà fi gbàgbọ́, Olúwa jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ kí Olúwa jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó farahàn. Mú àgbọn rẹ dání níbi tó wà pé Olúwa, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Tó bá yẹ pé lóòótọ́ ìwọ ló ṣẹ̀dá àgbọn, ìwọ nìkan ló mọ bí omi ṣe wọnú àgbọn, ìwọ ló mọ bí ìjì ṣe ń jà tí kì í da omi inú àgbọn nù. Olúwa, èmi náà fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé mi. Gbogbo ìwọ tó bá ní àgbọn yìí lọ́wọ́, gbé omi dání, gbé omi dání. Pé Olúwa, ìwọ ló lo omi láti ṣe ìwòsàn. Olúwa, lo omi ìfẹ́ mi náà láti ṣe ìwòsàn. Omi tó wà nínú àgbọn yìí, Olúwa lò ó fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu mi. Olúwa lò ó fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu mi. A ó gbàdúrà láàárọ̀ pé Olúwa, mo fẹ́ rí iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi. Olúwa, ogun tó jà dílé mi ó ti tó gẹ́. Olúwa, lo omi inú àgbọn yìí láti tú mi sílẹ̀ nínú ìdè. Ayérayé, lò ó láti tú mi sílẹ̀ nínú ìdè. Tí a máa ráyé ò bá fọ́ àgbọn yìí, omi inú ẹ̀ ò ní jáde. Olúwa, gbogbo ogun tó wà nínú ayé mi lónìí, Olúwa máa fi iná àti àrá fọ́ dànù. Gbogbo ogun tó wà nínú ayé ọmọ mi, Olúwa máa fi iná àti àrá fọ́ dànù. Gbogbo ogun tó wà lórí ayé mi, Olúwa máa fi iná àti àrá fọ́ dànù. Gbogbo ogun adánidúró nínú ayé mi, gbogbo ogun tí fani sẹ́yìn, Olúwa fi iná àti àrá jà nítorí mi láàárọ̀ yìí. Mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ẹ̀mí mímọ́, mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Olúwa o, mo fẹ́ rí ọ, mo fẹ́ rí ọ, mo fẹ́ rí ọ nínú ayé mi lónìí. Ẹ̀mí mímọ́, mo fẹ́ rí ọ nínú ayé ọmọ mi lónìí. Mo fẹ́ rí ọ nínú ìdílé mi lónìí. Lórí ogun àìsàn tí mo wà yìí, Olúwa, mo fẹ́ rí ọ. Lórí ogun àrá láàánú, mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ. Olúwa, mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ. Lórí ogun ká máa tọrọ ká tó jẹun, lórí ogun ká máa wo èkísà, lórí ogun ká máa fi ẹkọ́ àti òṣèlú ìgbà. Olúwa, mo fẹ́ rí ọ, mo fẹ́ rí ọ. Lórí ogun ìjákulẹ̀, Olúwa, mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ. Olúwa, mo fẹ́ wo àgbọn yìí. Ta ló lè sọ fún mi bómi ṣe wọnú ẹ̀? Ta ló lè sọ? Kò sí. Àbí ta ló sọ pé òun rí ibi tí ìjì ti jà tómi inú àgbọn wa bẹ̀rẹ̀ sí jò pẹ̀pẹ̀pẹ̀pẹ̀? Láíláí èèwọ̀ ni. Agbára Ọlọ́run ni, ààbò Ọlọ́run ni. Ó jẹ́ sọ fún Ọlọ́run pé Olúwa, ààbò tí ó jẹ́ kí n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ, Olúwa gbé wọnú ayé mi lónìí. Láì jẹ́ pé Ọlọ́run bá da ààbò bo àgbọn, bí òjò bá rọ̀ ó ṣeé ṣe kí omi inú ẹ̀ dànù. Ṣùgbọ́n agbára Ọlọ́run ni. Kò sẹ́ni tó rí ibi tí ìjì ti jà rí tó domi inú àgbọn nù. Olúwa, èmi náà fẹ́ rí ààbò rẹ, ààbò tí màá fi rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Olúwa, jẹ́ kí n rí nínú ayé mi. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ogun ayé mi ó yẹ máa wó lulẹ̀. Àsìkò ìsinmi mi ti tó. Olúwa, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó jẹ́ ní ìsinmi, tí mi ò àfi rí ìsinmi máa lò gbà. Olúwa, jẹ́ kó bẹ̀ sí ṣẹlẹ̀. Gbà mí Olúwa, gbà mí o Jésù, káyé má pa mí tògótògó. Gbà mí o Jésù, gbà mí o Jésù, gbà mí Olúwa, gbà mí o Jésù, má jẹ́ kú tògótògó. Gbà mí o Jésù, gbà mí o Jésù, gbà mí o Jésù, gbà mí o Jésù, gbà mí o Jésù. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa, dá iná ẹ̀mí mímọ́ rẹ sáàrin wa lónìí. Darapọ̀ mọ́ wa. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀yin wòlíì tòótọ́ lóde ọ̀run ó yẹ darapọ̀ mọ́ wa. Olúwa, má jẹ́ ń sọmọ nù. Ẹ̀mí mímọ́, má jẹ́ ń sọ aya nù, má jẹ́ ń sọkọ nù.
iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ Olúwa jẹ́ kó fara hàn nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, jẹ́ kí ó fara hàn. Olúwa pàṣẹ ìtura sínú ayé mi. Olúwa pàṣẹ ìtura sínú ayé mi. Olúwa pàṣẹ ìtura sínú ilé mi, pàṣẹ ìtura sínú ìgbéyàwó mi. Bá Ọlọ́run sọ̀rọ̀ láàárọ̀ yìí, má panu rẹ mọ́ o. Ọlọ́run fẹ́ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé wa lónìí. Bá Ọlọ́run sọ̀rọ̀. Agbára kan ló ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú àgbọn tó ń wò lọ́wọ́ mi. Bí ìjì ti jà tó, omi inú ẹ̀ ò ní dànù. Bẹ́ẹ̀ yí àgbọn kiri tẹ́ yí lọ sọ́tún yí sósì, omi inú ẹ̀ ò ní sun jáde àfi tó bá fọ́. Sọ fún Ọlọ́run pé Olúwa, agbára tó fi dáàbò bo àgbẹ̀ yìí, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ṣe nínú omi àgbọn yìí, nínú àgbọn tó wà lọ́wọ́ mi, Olúwa bẹ̀rẹ̀ sí ṣe nínú ayé mi lónìí. Olúwa jẹ́ n rí àánú gbà, ayérayé jẹ́ n rí àánú gbà, Olódùmarè jẹ́ n rí àánú gbà, àánú tí pèsè iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Olúwa jẹ́ n rí gbà, Olúwa jẹ́ n rí gbà. Gbogbo àwọn tó ké pè ọ́, wọ́n ké pè ọ́ pẹ̀lú agbára àti ẹ̀mí mímọ́. Èmi náà fẹ́ ké pè ọ́ lónìí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Olúwa dá mi lóhùn, Olúwa dá mi lóhùn. Má jẹ́ kójú ó tì mí, Olúwa má jẹ́ kí n dààmú. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa, ní ẹja díjú wa ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa Ọlọ́run ayérayé, ọba tó pọ̀ nípa àti agbára, a gbàgbọ́ pé o ti wà láàrin wa, a gbàgbọ́ pé o ti darapọ̀ mọ́ wa. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ òde ọ̀run ó yá gba ẹ̀yìn wa. Ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, ó yá gba ọpẹ́ wa. Àwa bí ọ ní wákàtí ọ̀wọ́ gbogbo agbègbè wa àti àyíká wa ró ní agbára iná. Olúwa ahọ́n wa ró ní agbára àṣẹ. Lórúkọ Jésù, ohun gbogbo tí a bá tú lónìí nínú ayé wa jẹ́ ká bá wa tú. Ohun gbogbo tí a bá dè, Olúwa bá wa dè. Ohun gbogbo tí a bá ní a ò fẹ́ mọ́, ẹ̀yin ogun ọ̀run ó yẹ mú kúrò. Ohun gbogbo tí a bá ní a fẹ́, ẹ̀yin ogun ọ̀run ẹ fi fún wa. Lórúkọ Jésù, gbogbo ibikíbi tí ó ti fẹ́ ké pè ọ́ lónìí, gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ ohùn yìí, gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Òkè Àánú ìtúsílẹ̀ yìí, lórúkọ Jésù, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó fara hàn ní làwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà ṣe tẹ̀lé pé olùkọ́ ni àwọn ò mọ̀ tẹ̀lé ọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èyí tí ó ṣẹlẹ̀ nínú ayé rẹ tó fi mọ̀ tẹ̀lé Olúwa, tó fi ní padà sẹ́yìn, lórúkọ Jésù ó yá kó ṣẹlẹ̀ lónìí. Mo pa á láṣẹ ní gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Olúwa ó yá kó ṣẹlẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ìdílé rẹ, èyí tó ń tọrọ, èyí tó ń béèrè, ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń béèrè nínú ayé rẹ, ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí, ògo rẹ ó yá kó bẹ̀rẹ̀ sí búyọ. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, ó yá kó ṣiṣẹ́ lórí àgbọ̀n yìí. Ibikíbi tí ó ti mú àgbọ̀n dání láàárọ̀ yìí, lórúkọ Jésù, agbára ẹ̀mí mímọ́ ó yá kó gbà á lọ́wọ́ rẹ lónìí. Agbára ẹ̀mí mímọ́ ó yá kó gbà á lọ́wọ́ rẹ lónìí. Agbára tó pabidà tó ń sọ bí dire, ó yá kó ṣiṣẹ́ lórí ẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ni. Àdàbí tó bá jẹ́ pé ẹnìkan ló ṣẹ̀dá àgbọn, ṣùgbọ́n tó bá jẹ́ pé látọ̀dọ̀ rẹ ló ti wá, kò sẹ́ni tó lè sọ ìpìlẹ̀ àgbọn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Gbogbo ogun ìpìlẹ̀ tó ń jà ọ́ nílé bàbá àti ìyá, lórúkọ Jésù lónìí òpin dé bá. Gbogbo ogun ìpìlẹ̀ tó ń jà ọ́ níbi tó gbérí, níbi tó ti lọ́kọ, níbi tó ti níyàwó, nínú ilé bàbá, nínú ilé ìyá, láàrin ọ̀rẹ́, níbi iṣẹ́, gbogbo ogun ìpìlẹ̀ yìí, lórúkọ Jésù ọ̀run fòpin sí lónìí. Ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí mímọ́, ọ̀run fòpin sí lónìí. Ní orúkọ Jésù, gbogbo ogun tó ń jà ọ́ nítorí pé àgbọ̀n yìí lójú mẹ́ta, kò sí sẹ́ni tó kò fi ríran rí, ibi tẹ́ bá fi sí náà lẹ́ padà bá. Mo pa á láṣẹ, gbogbo ojú òkùnkùn nínú ayé rẹ, ọ̀run kó fọ́ dànù lónìí. Ní orúkọ Jésù Kristi, gbogbo ojú òkùnkùn èyí tí wọ́n fi ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ, èyí tí ò ṣe fi tì ọ́ lọ́wọ́ látijọ́ yìí, lórúkọ Jésù ọ̀run kó bù fọ́jú lù wọ́n. Lórúkọ Jésù ọ̀run fọ́ wọn lójú inú. Lórúkọ Jésù ọ̀run fọ́ wọn lójú ìta. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí mímọ́, gbogbo agbára tó lóun wọn máa dá ọkọ̀ rẹ dúró, gbogbo agbára tó lóun wọn máa fa ọkọ̀ ayé rẹ sẹ́yìn, lórúkọ Jésù ìdájọ́ Ọlọ́run wá sórí wọn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí, ìdájọ́ Ọlọ́run wá sórí wọn. Mo sọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ lónìí, ìdájọ́ Ọlọ́run wá sórí wọn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú rẹ̀, ìdájọ́ Ọlọ́run wá sórí wọn. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gùn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí hallelujah, ẹ jẹ́ kí hallelujah, ẹ jẹ́ kí hallelujah sí ọba àwọn ọba, ẹ jẹ́ kí hallelujah sí Ọlọ́run atóbijù. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́
mo kí wa yóò dára fún wa ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Ògo Ọlọ́run yóò farahàn nínú ayé wa. Ìpinnu tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó fi hàn nínú ayé wa, ọ̀run yóò gbé wọ̀ wá lórúkọ Jésù. Ìpinnu tá a fi rí ọwọ́ Ọlọ́run nínú ayé wa ní òní ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run yóò gbé wọ̀ wá. Láì jẹ́ pé ẹ̀dá bá ní ìpinnu ẹ̀dá ò lè rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu o. Ẹ̀dá gbọ́dọ̀ kọ́kọ́ ṣe nǹkan kan pé mo pinnu pé àdúrà yìí ni mo fẹ́ gbà lágbàyè, àdúrà yìí ni mo fẹ́ gbà tí mo fẹ́ fi rí ọwọ́ Ọlọ́run. Láì jẹ́ pé ẹ̀dá bá pinnu bẹ́ẹ̀, irú wọn ẹ̀rí wọn wọ́n wà á díẹ̀, wọ́n lọ, wọ́n wà á, wọ́n sinmi, wọ́n sùn, wọ́n jẹun lórúkọ Jésù. Agbára láti máa sìn, ìpinnu láti lè mọ̀ pé láì jẹ́ pé èèyàn bá gba àdúrà kò sí ìyanu lórúkọ Jésù. Agbára táwọn fi máa gbàgbà yọrí àdúrà, ọ̀run yóò gbé wọ̀ wá lórúkọ Jésù. A ó sì rí ọwọ́ Ọlọ́run nínú ayé wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Matthew chapter 17. Matthew chapter 17. Ẹ má gbàgbé, ẹ gbé àgbọn yín dání láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ, gbogbo ẹ̀yin tó ń ṣe àìsàn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá àánú, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ nínú ayé yín, ẹ gbé àgbọn yìí dání, ẹ mú dání. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, Ọlọ́run fi omi ṣe ìwòsàn. Omi tó wà nínú àgbọn yìí mo sọ yóò ṣe ìwòsàn nínú ayé tiẹ̀ náà. Gbogbo ogun tó ń jà ọ́ lórúkọ Jésù, Ọlọ́run yóò lo omi inú àgbọn yìí láti ṣe ìwòsàn nínú ayé rẹ ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Àdàbí tí Ọlọ́run ò bá sọ omi di ọtí wáìnì, iṣẹ́ àkọ́ṣe rẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí, omi tó wà nínú àgbọn yìí ọ̀run yóò yí padà. Ẹ má gbàgbé, ẹ ṣàrántí a ti gbàdúrà sí àgbọn rí, tí omi tó wà nínú àgbọn tó sì yí padà tó di ẹyin, tó dì bí ẹyin. Agbára Ọlọ́run ni agbára. Ẹ̀yin tẹ́ ẹ rí àwòrán náà ẹ kúkú rí. Nígbà tá a ń gbàdúrà sí àgbọn yìí, omi wà nínú ẹ̀ títí di alẹ́ ọjọ́ tá a gbàdúrà. Ṣùgbọ́n ẹni yóò lo omi yìí lálẹ́ ọjọ́ náà pé tó bá di ọjọ́ kejì àbí bóyá wọ́n dẹ̀ gbàgbé àwọn ó lò ó. Ṣùgbọ́n nígbà tí wọ́n fọ ní ọjọ́ kejì, omi tó wà nínú àgbọn ó ti dì bí ẹyin lórúkọ Jésù. Agbára tó ń ṣiṣẹ́ àmì tó ṣe iṣẹ́ ìyanu yóò wọnú ayé rẹ lónìí. Ẹ já sí Matthew chapter 17 verse 24 to 27. Ó ní nígbà tí wọ́n dé Kẹpánámù, àwọn tí ń gba owó òde tọ̀ Pétérù wá. Wọ́n wí pé, Olùkọ́ni, ìyìn kì í ṣe owó òde. Ó wí pé bẹ́ẹ̀ ni. Nígbà tí ó sì wọ ilé, Jésù síwájú rẹ̀, ó bi í pé, Símónì, ìwọ ti rò ó sí lọ́wọ́ ta ni àwọn ọba ayé máa ń gba owó òde? Ta ni àwọn ọba ayé tí máa ń gba owó òde lọ́wọ́ àwọn ọmọ wọn tàbí lọ́wọ́ àwọn àlejò? Pétérù wí fún pé, Olúwa, àwọn àlejò. Jésù wí fún pé, ǹjẹ́ àwọn ọmọ ń bọ̀, ṣùgbọ́n kí a má bàa bí wọn nínú, ìwọ lọ sí òkun kí o sì sọ ìwọ̀ sí omi. Ṣé gbọ́? Ká má bàa bí wọn nínú, ìwọ lọ sí òkun kí o sì sọ ìwọ̀ sí omi, kí o sì mú ẹja tí o bá kọ́ fà sókè. Nígbà tí ìwọ bá sì yà á ní ẹnu, ìwọ ó rí ṣékélì níbẹ̀. Òun ni kí o mú kí o sì fi fún wọn fún tèmi àti tìrẹ. Ṣé ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu? Àwọn agbowó òde kí wọ́n má bàa bínú, ó ní kó lọ sí odò kó ju ìwọ̀ sódò nígbà tí ò sí owó lọ́wọ́ wọn. Pé ẹja àkọ́kọ́ tó bá gbé jáde, ìwọ ṣí ẹnu rẹ̀ kó rí owó ṣékélì kan níbẹ̀ kó mú jáde. Olúwa gbàdúrà yìí ó pé, Olúwa, alágbára ayé tó gbé ògo mi mì, ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ fìwọ̀ gbé jáde, ẹ gba ògo mi lẹ́nu ẹ̀. Ṣé gbọ́? Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àkọ́kọ́ pé ó yá lọ sínú odò, lọ ju àwọ̀ rẹ sínú omi. Ẹja àkọ́kọ́ tó o bá kọ́kọ́ gbé jáde, ẹja àkọ́kọ́ ṣí ẹnu rẹ̀, ó bá owó ṣékélì níbẹ̀. Tó o bá ti bá níbẹ̀ máa mú bọ̀ kó wá fún wọn àwọn agbowó òde yìí. Ó wàá gbàdúrà pé, Olúwa, agbára tó o fi ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí, èmi náà fẹ́ rí nínú ayé mi lónìí. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́,
agbára tó lò tó fi ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí, ẹ̀mí mímọ́ mo fẹ́ rí ó yá ju ìwọ̀ rẹ sínú ayé mi lónìí. Gbogbo ogun aninilára nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run ó yá àkókò tó ẹ máa palẹ̀ wọn mọ́. Àkókò ti tó ẹ máa palẹ̀ wọn mọ́. Gbogbo ogun aninilára tí ayé gbé mì, lórúkọ Jésù Kristi, gbogbo ogun ìṣerere, gbogbo ogun ìṣògo mi, gbogbo agbára ìṣògo mi èyí tí ọ̀tá gbé mì, gbogbo ìlọsíwájú mi èyí tí ọ̀tá gbé mì, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ fìwọ̀ gbé wọn jáde, ó yẹ ẹ máa gbà á lẹ́nu wọn. Alágbára ìdílé bàbá mi tó gbé ògo mi mì, àbẹ́ mọ̀ pé wọ́n máa ń gbógo mi ni. Rí pé àwọn tó wà nínú ayé máa ń sọ kinní kan pé ẹja lẹja jẹ́ sanra. Ó ní ẹja lẹja jẹ́ sanra, ẹnu kìnìún lówó wà. Ó jẹ́ gbàdúrà yìí pé Olúwa, alágbára ilé bàbá mi tó gbé ògo mi mì, alágbára ilé ìyá mi tó gbé ògo mi mì, ẹ̀dá tó gbé ògo ọmọ mi mì, Olúwa ó yẹ fìwọ̀ gbé wọn jáde, ó yẹ fìwọ̀ fa ògo mi jáde. Ìwọ̀ ẹ̀mí mímọ́, ìwọ̀ agbára, ìwọ̀ tó ń ṣiṣẹ́ ìyanu, ó ṣe jẹ́ ẹja yìí ni ìwọ̀ yìí gbé, ó ṣe jẹ́ ẹja yìí ni ìwọ̀ yìí gbé tí wọ́n sì bá owó sékélì lẹ́nu ẹ̀. Ó jẹ́ gbàdúrà láàárọ̀ ìmọ̀ fara rẹ̀ ṣeré o pé Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Ogun mi ń bo la rí mọ́, ògo mi ń bo la rí mọ́, ògo mi ń bo la rí mọ́, ògo mi ń bo la rí mọ́. Olúwa fi iná wú jáde. Ogun ayé mi ń bo la rí mọ́, Olúwa fi iná wú jáde. Ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lórí ẹ̀. Àbẹ́ mọ̀ pé wọ́n á máa ṣe ogun èèyàn, wọ́n kábíyèsí o, wọ́n sì ṣe iṣẹ́ burúkú, wọ́n sì lọ rí mọ́lẹ̀. Ó jẹ́ pariwo pé Olúwa fi iná gbé jáde lónìí, fi iná àti àrá gbé jáde. Mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi. Olúwa, 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 mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà sí Ọlọ́run pé Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ gbà mí, 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 ó yẹ gbà mí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ gbà mí, ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí gbà mí, ó yẹ gba ayé mi là, ó yẹ gba ayé mi là, ó yẹ gba ayé mi là. Èmi náà fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi. Olúwa, mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Olúwa, mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ lónìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àti ìdèbí àdúrà o. Àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èyí tó ṣẹlẹ̀ tí Jésù ṣe, òun ni Ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ìwọ náà wá fẹ́ kó ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀ náà nínú ayé tiẹ̀ náà, kí ayé ó máa rí i pé Olúwa, ìwọ ló ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí nínú ìdílé mi. Èmi náà, ìwọ náà ń tọ́ka sí tó ṣe nínú Bíbélì nígbà ayé rẹ̀. Lónìí náà ó wá fẹ́ sọ fún pé Olúwa, ṣe bí wọ́n lọ lọ́rọ̀ alààyè, ó kì í sọ lọ́rùn òkú. Èmi náà fẹ́ kó ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀ tí èmi náà fi máa ròyìn rẹ̀ káàkiri gbogbo ayé pé ìwọ ló ṣe léyìí. Bí èmi náà ṣe ń ròyìn ẹ̀ lónìí pé Ọlọ́run ló ṣe léyìí, Ọlọ́run ló ṣe léyìí, ìwọ náà fẹ́ lanu rẹ̀ sọ̀rọ̀ lónìí pé Olúwa, mo fẹ́ kó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀ nínú ayé mi. Mo fẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé ìwọ ló ṣe léyìí nínú ayé tèmi náà. Mo fẹ́ kí gbogbo ènìyàn ó mọ̀ pé ìwọ ló ṣe léyìí nínú ayé ọmọ mi. Mo fẹ́ kí gbogbo ènìyàn ó mọ̀ pé ìwọ ló ṣe léyìí nínú ayé ọkọ mi. Olúwa, mo fẹ́ kí gbogbo ènìyàn ó mọ̀ pé ìwọ ló ṣe léyìí nínú ayé ìyàwó mi. Olúwa, mo fẹ́ kí gbogbo ènìyàn ó mọ̀ pé ìwọ ló ṣe léyìí nínú ìdílé mi. Ní orúkọ Jésù, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí ọ̀run yóò ṣe nínú ayé rẹ. Bí o ṣe ń gbàdúrà yìí, má gbàgbé láti gbé àgbọ̀n rẹ dání níbi tó wà. Pé Olúwa, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, Olúwa, mo fẹ́ ṣe, ẹ̀mí mọ́ mo fẹ́ ṣe, ẹ̀mí mọ́ mo fẹ́ ṣe, ayérayé mo fẹ́ ṣe, wọ́n bá mo fẹ́ ṣe. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, Olúwa, mo fẹ́ kó fara hàn, ẹ̀mí mọ́ mo fẹ́ kó fara hàn nínú ayé mi. Olúwa, mo fẹ́ kó fara hàn. Nígbà tí ó mú owó jáde lẹ́nu ẹja, ọmọ ẹni tó lọ ju ìwọ̀ sódò yìí kó mọ̀ pé ẹni tó yẹ kéèyàn tẹ̀lé ni, ẹni tó ní kí n lọ ju ìwọ̀n sódò ẹja àkọ́kọ́ tí n bá gbé, n ó bá owó lẹ́nu ẹ̀ tí mo sì bá owó, kò ní padà lẹ́yìn ẹ̀ mọ́ láéláé. Ìwọ náà sọ fún Olúwa pé Olúwa, èmi náà fẹ́ kó o ṣe ìyanu tí mi ò fi ní padà lẹ́yìn rẹ mọ́ láéláé. Mo fẹ́ kó o ṣe ìyanu tí n fi mọ̀ pé alágbára ni ọ́ lóòótọ́. Mo fẹ́ kó o ṣe nínú ayé mi, nínú ayé ọkọ mi. Mo fẹ́ kó o ṣe ìyanu nínú ayé aya mi. Mo fẹ́ kó o ṣe ìyanu lórí ìdílé mi lórúkọ Jésù. Ó yá
ẹja gbàdúrà, ẹja gbàdúrà, ẹja képe Jésù, ẹja képe, ẹja képe, ẹja képe, ẹja képe Ọlọ́run ọba àwọn ọba pé Olúwa gbà mí. Ó ní ọ̀pọ̀ la pè, díẹ̀ la ó rí, ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni o. Ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa nínú díẹ̀ láàárọ̀ yìí tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé wọn, jẹ́ kí èmi àti ìdílé mi ó jẹ́ ìkan nínú wọn, ẹ̀mí mímọ́ jẹ́ ìkan nínú wọn, ayérayé jẹ́ ìkan nínú wọn, ọba àwọn ọba jẹ́ ìkan nínú wọn. Ó mọ̀ dí tó fi sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀ la pè, díẹ̀ la ó rí, nítorí pé ọ̀pọ̀ ni ó gbàdúrà ṣùgbọ́n díẹ̀ ló gbàgbọ́. Òun ló ṣẹlẹ̀ bí a ṣe sọ pé ó yá àgbọn yìí lágbàdúrà sí láàárọ̀ yìí, ọ̀pọ̀ báyìí kékeré báyìí ló gbàgbọ́ pé àgbọn bò àgbọn kẹ̀. Wọn ò mọ̀ pé agbára ẹ̀mí mọ́ kan, àṣẹ kan ni ó wọnú àgbọn yìí, àṣẹ tí Ọlọ́run pa pé ó yá lọ ju ìwọ̀ rẹ sínú odò. Ẹja àkọ́kọ́ tó o bá gbé ó yá ṣí ẹnu rẹ̀, ó bá owó síkẹ́lì níbẹ̀. Àṣẹ yìí náà ló fẹ́ wọnú àgbẹ̀ yìí láàárọ̀ yìí, àṣẹ yìí ló fẹ́ wọnú ayé rẹ̀ láàárọ̀ yìí. Àṣẹ tí Ọlọ́run sọ pé ó yá lọ sí odò, ó yá lọ wẹ̀, kó lọ fi ara rẹ̀ hàn. Àṣẹ yìí ó ti rán àṣẹ kan ṣáájú kó tó dé odò tó lọ wẹ̀ tí gbogbo ẹ̀tẹ̀ rẹ̀ sì lọ lórúkọ Jésù. Àṣẹ kan láàárọ̀ yìí yóò wọnú àgbọn tó wà lọ́wọ́ rẹ̀. O tí ì ráàánú gbàrí látijọ́ tó ti délé ayé, o tí ì rí ọwọ́ yìí, o tí ì fi gbé nǹkan kan rẹ̀ ṣe látijọ́ tí o ti délé ayé. Ilẹ̀ lásán ò rà, mọ́tò ò rà, ilé ò kọ́. Èmi sọ fún ọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Olúwa Ọlọ́run ayérayé, ọba tó pè mí tó rán mi níṣẹ́, ọba àwọn ọba, ó ní èmi ni, lẹ́yìn mi kò sí ẹlòmíràn. Ó lo omi inú àgbẹ̀ yìí láàárọ̀, ìyípadà rere yóò sì dé bá ayé rẹ. Gbogbo ìwọ tó wà nípò àìsàn, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ tí iṣẹ́ burúkú wà nínú ayé rẹ, nínú àgọ́ ara rẹ, ó lò ó láàárọ̀ yìí, ó sì rí ọwọ́ Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tó lo omi inú àgbọn lásán fún ẹni tó wọ ọmọ fún ọjọ́ méje, fún ọdún méje, tí ó sì ti bímọ báyìí tó ti gbé ọmọ jó. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, àṣẹ tí ó fi dá ọ̀run àti ayé lórúkọ Jésù yóò wọnú àgbọn tó wà lọ́wọ́ rẹ lọ. Àgbọn yìí mo fẹ́ kó o mú dání bí ohun ẹlẹgẹ́ láàárọ̀ yìí. Mo fẹ́ kó o gbàdúrà torí ọba àwọn ọba ti gbà á lọ́wọ́ rẹ, àṣẹ kan ti gbà á lọ́wọ́ rẹ, ó sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ láàárọ̀ yìí. Ìwọ ni kó wá máa béèrè, kó máa sọ fún agbára ẹ̀mí mọ́ tó gba àgbọn yìí pé nǹkan báyìí ni mo fẹ́ lò fún, nǹkan báyìí ni mo sì fẹ́ rí ọwọ́ Ọlọ́run. Ó ní tó o bá gbàgbọ́, ó pàṣẹ fún kóró mọ́sádì pé ìgbàgbọ́ tó kéré bíi kóró mọ́sádì, ó pàṣẹ fún òkè pé ìwọ òkè ó yá ṣídìí lọ sí ibi, yóò sì ṣídìí lọ sí ibòmíì. Àṣẹ Ọlọ́run ni ó sì fi dá wa lójú. Ìwọ nìkan ni kó o ní ìgbàgbọ́ pé mo lè pàṣẹ fún kóró mọ́sádì kó ṣídìí, yóò sì ṣídìí lórúkọ Jésù. Ó rí ọwọ́ Ọlọ́run. Ẹja ṣí Bíbélì wá sí John chapter 4 verse 48. John chapter 4 verse 48. Nígbà náà ni Jésù wí fún wọn pé bí kò ṣe pé ẹ̀yin bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́ láé. Ṣé ti gbọ́? Tí kò bá jẹ́ pé ẹ bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹ ò ní gbàgbọ́ láéláé. Ọ̀pọ̀lọpọ̀ ń rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ṣùgbọ́n síbẹ̀ lónìí náà wọn ò gbàgbọ́. Kí ló fà á tí wọn fi gbàgbọ́? Torí pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí ò tí ì farahàn nínú ayé tiwọn náà. Àwọn kan wà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí tí wọ́n ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí ló sì jẹ́ kí wọ́n dúró dòní. Ṣùgbọ́n ogun kan tí Sátánì fi ń ja àwọn ènìyàn ni pé ńgbọ́n bá ti gbàdúrà súkẹ́ wọ́n ó sinmi nítorí pé wọn ò rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Wọn ò dúró de àkókò wọn ò dúró de àkókò tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó fi ṣẹlẹ̀. Ní ìjẹta ẹ̀mí máa ń darí mi pé wò ó, ogun tí Sátánì fi ń ja àwọn ènìyàn rèé. Ogun tí mo sì fẹ́ kó gbàdúrà lé lórí nìyí ni pé sórí ìwọ tí Ọlọ́run fẹ́ ṣe oore fún ní April, yóò wọ̀ ọ́ ní January kó gbàdúrà, yóò wọ̀ ọ́ ní February kó gbàdúrà, yóò wọ̀ ọ́ ní March kó gbàdúrà. Yóò wá wò pé ṣé o nírètí. Ọ̀pọ̀lọpọ̀ ló takú ní March tí ò lè continue àdúrà yìí mọ́ ní March. Ó sá lọ ní April tí a fẹ́ ṣèyanu nínú ayé rẹ̀. Yóò tún wá padà wá ní May, yóò tún wá máa gbàdúrà. Ọlọ́run sì ti ń báṣẹ́ lọ nínú ayé ẹlòmíì. Ogun tó ń ja ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí rèé. Ẹ̀rí ẹlòmíì Ọlọ́run fẹ́ ṣoore fún ní ọdún 2022. Yóò wá bẹ̀rẹ̀ àdúrà láti ọdún 2020, yóò gbà ní 2021, yóò ṣe akíkanjú ní 2020, yóò ṣe akíkanjú ní 2021. Nígbà bá di 2022 tí ìyanu fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀, yóò sinmi, yóò sùn, yóò gbàgbé. Nígbà bá di 2023, nígbà tí ogun yìí bá pọ̀ jù, yóò tún padà dé. Ogun oore tọ́lọ̀ ìyanu tọ́lọ̀ fẹ́ ṣe nínú ayé ẹ̀ ní 2022 ó ti lọ. Ó ti ṣe kí ni? Ó ti lọ.
yóò wá padà dé 2023 yóò wá bẹ̀rẹ̀ olúwa olúwa olúwa. nígbà ọlọ́run bá tún ṣíwèé ìrántí kan pé ó di 2025 kí n tún tó ṣèyanu nínú ayé rẹ. nígbà ó bá tún di 2024 yóò tún sinmi. 2024 yóò tún 2025 yóò tún kọjá yóò tún padà wá 2026. lórúkọ Jésù ogun yìí kò ní jà ọmọ láti òní lọ. mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ogun yìí àṣírí ẹ̀ tú lónìí. ogun yìí kò ní jà ìdílé rẹ mọ́. ẹ wo ẹnìkan tí ẹ gbọ́ testimony ẹ̀ ó ní dáàdi ẹ fún mi testimony láti last year December ó sì láti bóyá 2020 December ó sì bẹ̀rẹ̀ sí í ṣe ní 2022 2021 2022. ṣùgbọ́n ká ló lọ sinmi ni pé wọ́n ti fún mi mẹ́sẹ̀gì pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ mọ́ ó ṣeé ṣe kí ó ti dẹ́ṣẹ̀ kẹ́ṣẹ̀ ti gbà á dànù ó ṣeé ṣe kó jẹ́ pé ayé ti rí wọ́n ti gbà á dànù nígbà tí ò sí nínú ẹ̀mí. Olúwa ní nígbà náà ni Jésù wí fún wọn pé o bí kò ṣe pé ẹ̀yin bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ̀yin kì yóò gbàgbọ́. bàbá wo verse 49 yẹn ọkùnrin ọlọ́lá náà wí fún pé Olúwa sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó kú. sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó ṣe kíni kó tó kú. ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa sọ̀kalẹ̀ wá sínú ayé mi lónìí. má jẹ́ kó go èso borí mi. ẹ lanu ẹ gbàdúrà pé Olúwa sọ̀kalẹ̀ wá sínú ayé mi. má jẹ́ ń dòkú kó go tó dé. Olúwa má jẹ́ kó gun ìyó borí mi. Olúwa ṣàánú mi sọ̀kalẹ̀ wá sínú ayé ọmọ mi lónìí. jẹ́ kí ọmọ mi ó rí ọwọ́ agbára rẹ̀. ẹ̀yin ogun ọ̀run yẹ sọ̀kalẹ̀ wá sáàrin wa lónìí. Olúwa ẹ wá ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. verse 50 Jésù wá wí fún pé máa bá ọ̀nà rẹ lọ ọmọ rẹ yè àṣẹ ni. máa lọ ọmọ rẹ ti yè. èmi náà ń sọ àṣẹ náà láàárọ̀ yìí pé lọ lo àgbẹ̀ yìí ohun gbogbo tó bá ti fẹ́ ìyanu ti ṣẹlẹ̀ lórúkọ Jésù. ó wá kù sí ọ lọ́wọ́ kó gbàgbọ́. ẹ já tẹ̀síwájú. ọkùnrin náà sì gba ọ̀rọ̀ náà tí Jésù sọ fún gbọ́ ó sì lọ. ọkùnrin náà gba ọ̀rọ̀ náà tí Jésù sọ fún ó gbà á gbọ́ ó sì lọ. ọkùnrin náà ò gbọ́ pé kí Jésù sọ pé máa lọ ọmọ rẹ yè kó tó wá máa ṣàtúnyẹ aṣọ pé Jésù bó o lo ṣe wá mọ̀ pọ̀ mọ́ mi yè o sì jọ́ tẹ̀lé mi ó ti sọ àṣẹ nù. ó ló fà á ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí tó ń sọ àṣẹ nù. mo ti jẹ́ kó yé wa pé tí n bá sọ fún ọ pé mọ̀mọ́ lórúkọ Jésù ó ti dáa fún yín ẹ máa lọ gbà pé dádì ló ti dáa fún mi. àṣẹ kan ti tẹnu ránṣẹ́ Ọlọ́run yìí jáde ó sì ti dáa fún mi bẹ́ẹ̀. ẹnìkan mọ̀ mí lórí prógráàmù yìí tó bá ṣe nǹkan kan fún mi tí bá ní ẹ ṣé sà á ní dádì mi ò láìkẹ́ ẹ ṣé sà mo prefer kẹ́ sọ pé God bless you than ẹ ṣé sà. àwọn abúsẹ́rìn toró gbàgbọ́ pé God bless you yìí Ọlọ́run ti bless òun. máa lọ mọ̀mọ́ lónìí ara rẹ ti yá. bàbá máa lọ ara rẹ ti yá. máa lọ ogun ọmọ yìí ti ṣẹ́. ọmọkùnrin yìí sì pẹ̀yìndà ó sì gbàgbọ́ ó sì lọ. verse 51 bí ó sì ti ń sọ̀kalẹ̀ lọ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀ wọ́n wí fún pé ọmọ rẹ̀ yé o. ọmọ ọ̀dọ̀ sí mẹ́gbà tí Ọlọ́run sọ pé ọmọ rẹ̀ ti yé o ṣùgbọ́n wọ́n wá pàdé rẹ̀ lọ́nà pé mọ̀ bọ̀ mọ̀ wá olùkọ́ni lọ mọ́ ọmọ rẹ̀ ti yé. nígbà náà ni ó béèrè ní wákàtí tí ó béèrè sí tí ó bẹ̀rẹ̀ sí sàn lọ́wọ́ wọn wọ́n sì wí fún pé ní àná ní wákàtí keje ibà náà fi í sílẹ̀. ẹ̀yin tẹ́sán tó ń tọ́ra pé Ọlọ́run àdúrà ò lè wo ibà náà ìgbàgbọ́ wọn kéré ni. ìgbàgbọ́ wọn kéré ó kéré bíntín. Ọlọ́run ní wákàtí keje bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni nínú èyí tí Jésù Kristi wí fún pé ọmọ rẹ̀ yè ohun tìkára rẹ̀ sì gbàgbọ́ àti gbogbo ilé rẹ̀. ṣé gbọ́ ìgbà tí wọ́n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí ló ń tìkára rẹ̀ wá gbàgbọ́ àti òun àti gbogbo ilé rẹ̀ wọ́n wá gbàgbọ́. ìwọ náà yá sọ fún Ọlọ́run láàárọ̀ pé Olúwa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó jẹ́ kí gbogbo èmi àti ìdílé mi ó gbàgbọ́ Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. ó yẹ ẹ sọ́dàdúrà ẹ gbàdúrà ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó mú gbogbo ìdílé mi gbàgbọ́ Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ Olúwa àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ti ṣẹlẹ̀ nínú ayé tèmi ńlèmi náà fi gbàgbọ́. ẹ rí i pé ìgbàgbọ́ mi le gidi gan.
ó yá gbàgbọ́ gbàdúrà yìí pé Olúwa ó ní mo ti yè lónìí èmi náà sì gbàgbọ́ pé mo ti yè, ó ní ìdílé mi ti yè lónìí èmi náà sì gbàgbọ́ pé ìdílé mi yè, ó ní ìdílé mi ti ráàánú gbà, Olúwa èmi náà gbàgbọ́ pé ìdílé mi ti ráàánú gbà. Gbogbo ìwọ tó bá ní àgbọn lọ́wọ́, ìwọ tó bá ní àgbọn omi ló ní, anointing oil ló ní ni ní orúkọ Jésù Kristi Olúwa wa, ẹ gbọ́ mi, ẹ gbọ́ testimony yìí. Ìyá yìí wọ́n ní kó pè mí kó wá gbàdúrà, ó lóun ò gbàdúrà. Amẹ́ríkà ni màmá yìí wà, ó lóun ò gbàdúrà jáde, ó láwọn wòlíì orí afẹ́fẹ́ àwọn 419 eléyìí tó tiẹ̀ máa ń wa gbádá, eléyìí àwọn wòlíì jígólò, òun ò gbàdúrà jáde. Ọ̀rẹ́ rẹ̀ wá kípọ̀, ó wá ń sẹ́ndì mẹ́sẹ̀ program yìí sí pé ọ̀rẹ́ mi join, ó wá ń sẹ́ndì ẹ̀ sí ọ̀rẹ́ mi join, báyìí ló ń yarí òun ò gbàgbọ́. Ó lọ́jọ́ náà a tún wá ń ṣe program, òun kàn kílíkì sórí ẹ̀, bó ń ṣe kílíkì sórí ẹ̀ pé jẹ́jẹ́ ń gbọ́ nǹkan tó yẹ ọ̀rẹ́ mi máa ń sẹ́ndì sí mi tó dà mí láàmú yìí. Ó bó ń ṣe kílíkì sórí ẹ̀ ni mo sọ pé ẹnìkan wà lábí ohun yìí, ọdún kẹjọ rèé tí ẹsẹ̀ ti ń dà láàmú tí ò lè fẹsẹ̀ rìn pé kó lọ gbé omi. Ọlọ́ba ní òun mọ̀ ní, òun bá sáré ní ẹ bá mú mi, ẹ bá mú mi, òun bá gbó mi, mo bá gbàdúrà sómi. Ó ní bó ṣe da omi sí ẹsẹ̀, ó lẹ́sẹ̀ òun tuntun yín. Ó lóun bá dìde, òun rí bẹ́ẹ̀ kankan ò mọ̀ sí òun lẹ́sẹ̀ mọ́. Ó lóun bá ní òun ó pọ̀ ọmọkùnrin, òun gbọ́dọ̀ pọ̀ ọmọkùnrin. Ó bá pè mí mọ̀mọ́ ẹkún gbọ́ lọ́jọ́ nígbà tó ń give testimony pé dáàdì ẹjọ́ ẹ dáríjì mí, mo ti bú yín, mo ti sọ̀rọ̀ òdì sí yín, ẹjọ́ ẹ ṣàánú mi, ẹ dáríjì mí. Nítorí pé kí ni iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ ló ṣe wá tọrọ ọ̀dáríjì, ló ṣe jẹ́wọ́ pé ó ti sọ̀rọ̀ òdì, ló ṣe gbàgbọ́. Ó wá dádì ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bá yín sọ o, ọ̀rọ̀ pọ̀, dádì ọ̀rọ̀ pọ̀, mo lọ́kọ yín kọ́. Ó lára àwọn ọ̀rọ̀ tó ń fẹ́ sọ fún yín náà ni ó láwọn ti divorce. Ó ní ọ̀tọ̀ níbi tó ń gbé, ọ̀tọ̀ níbi tóun àtọmọ ń gbé. Bó ní ṣe ẹ lè lọ ibi tó wà, ó lóun máa ń lọ yọjú sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ó máa ń lé òun dànù. Mo ní kò ní lé yín, ẹja gbàdúrà. Ṣé ẹ lánàá tí ọ ilé? Ó lóun ní. Èmi bá gbàdúrà, mo ní yá ìjọ ẹ bá ti fẹ́ lọ, ẹ mú àná tí ọ ìlí kẹ́ ẹ sì fi pa gbogbo ara yín. Ó bá wọ́kọ̀ lọ, ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ó bá bọ́ sí bedroom. Dádì, nǹkan ṣẹlẹ̀, dádì nǹkan ṣẹlẹ̀. Nǹkan ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọkọ mi, mo wà ń wò lè sọ̀rọ̀ sókè. Dádì àti jẹta mo ti wà ń bẹ̀ o, kò lé mi o, níṣẹ́ ló ń pè my dear, kí ló ń ṣẹlẹ̀? Àwọn ọmọ mi ń kọ́, ọmọ tí kì í béèrè láti jọ ìpò ní kò burú gbẹ̀ bá kú òun bẹ́ẹ̀ pè mí. Ó ní dádì ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín, ìjọ ẹni ṣe mo lánàá tí ọ̀ìlì ilé mi ò lánàá tí ọ̀ìlì o, dádì mi ò lánàá tí ọ̀ìlì o, epo òsebẹ̀ ni mo lọ gbé o, epo òsebẹ̀ lẹ́gbàdúrà sí tí mo fi para. Ṣé ẹ ti rí ìgbàgbọ́? Ṣé ẹ ti rí àṣẹ? Àìrí pé àṣẹ lọ́lọ́run fẹ́ lò nínú ayé rẹ láàárọ̀ yìí. Ọlọ́run ní máa lọ, ọmọ rẹ yè, ó sì gbàgbọ́ pé ọmọ òun yè. Ó lè pò ṣe bẹ̀ ló ní dádì tẹ gbàdúrà sí. Dádì, mo dúpẹ́, dádì mo dúpẹ́. Olọ́kọ mi wá ń jẹ́wọ́ fún mi pé wòlíì tó máa ń pè, tó máa ń ṣàdúrà fáwọn láti Nàìjíríà, wòlíì obìnrin. Àṣé wòlíì ti lo nǹkan fọ́kọ, ọkọ ti bẹ̀rẹ̀ sí befriend wòlíì ló lọ dàárín wọn rú. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń tọ́jú lé mo sọ fún yín, àwọn ìkà kan wà tó ń pera wọn ní wòlíì, wọn kì í ṣe wòlíì. Ó ló dalé wọn rú, ó bá bẹ̀rẹ̀ sí befriend ọkọ. Olọ́kọ̀ òun ṣàwọn lọ Nàìjà, òun lọ Nàìjà, àṣé wòlíì ló lọ bá. Ó lóun ó tún pe wòlíì, òun ó tún máa sọ àṣírí ayé òun fún wòlíì. Láì mọ̀ pé wòlíì gan ló ń fogun jẹ òun. Àwọn wòlíì tó ti bóra tán lórí Facebook, ẹ máa pè wọ́n, àwọn wòlíì tó jẹ́ pé ayé wọn kò júwe ògo Ọlọ́run mọ́. Ayé wọn ò júwe ògo Ọlọ́run mọ́, wọ́n ti darapọ̀ mọ́ wọn ayé. Ẹ máa pè wọ́n, ẹ máa sọ gbé ayé wọn fún wọn, ìgbé ayé yín ẹ máa sọ lé wọn lọ́wọ́, wọ́n á máa ṣì yín lọ́nà. Ọmọkùnrin kan mo gbàdúrà fún jẹta, màmá rẹ̀ ń kọ́, ó lóun ti rí wọn ti pẹ́, wọ́n ti bà ayé ọmọ yìí jẹ́. Màmá ń gégùn, ní tí Ọlọ́run sọ fún mi nípa ọmọ yìí pé màmá rẹ̀ ń gégùn fún láti inú màmá rẹ̀ ò dùn. Àwọn àṣẹ tó yẹ kó máa ṣiṣẹ́ nínú ayé ọmọ yìí, inú ńgbà tínú ìyá ò dùn, àwọn àṣẹ náà ti ń dòkú mọ́ ìyá nínú. Mo ní ó wá màmá ẹ lọ, ta ló sọ fún ọ pé o sá fún màmá ẹ? Òun gbé kó, màmá rẹ̀ ń gbé bàdó wá ló ti rí ti pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ náà ti bayé wọn jẹ́ lónìí, tó ti sọ̀yà wọn dàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Èyí tó bá jàjẹ́ tẹ́mi bá rí pé màmá rẹ̀ àjẹ́ ní ìní sọ kankan, èmi ó sọ tó ṣe fún ọ ní kò sí ìwọ̀n bí ìyá rẹ̀ dáa kó mọ́ yí padà lórí ọ̀rọ̀ rẹ̀, àfi tó bá ti ṣe tán tó fẹ́ kú. Kò ní gbádùn ayé rẹ̀, kò ní gbádùn ayé ẹ̀. Àṣẹ Ọlọ́run ni, ṣùgbọ́n ìwọ ni kó wá kù sí ọ lọ́wọ́ kó o gbàgbọ́. Ìwọ ló kù sí ọ lọ́wọ́ kó o ṣe kí ni, kó o gbàgbọ́. Bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà nínú èyí tí Jésù wí fún pé ọmọ rẹ̀ yè,
òun tìkára rẹ̀ sì gbàgbọ́ àti gbogbo ilé rẹ̀ àti gbogbo kíni o gbogbo ilé rẹ̀ ni wọ́n gbàgbọ́ nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Iṣẹ́ àmì àti iṣẹ́ kíni o iṣẹ́ ìyanu. Ẹ jẹ́ ká ṣí bíbélì wá sí Matthew. Ẹ jẹ́ ká ṣí bíbélì wá sí Matthew. Gbogbo àwọn tá a bá ní bíbélì wa lọ́wọ́ ẹ jẹ́ ká ṣí sí Matthew chapter 17. Matthew chapter 17. Láàárọ̀ yìí a fẹ́ gbàdúrà pé Olúwa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó mọ̀ jẹ́ rí ọwọ́ rẹ nínú ayé mi, Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn. Olúwa jẹ́ mi náà fi mọ̀ pé ìwọ ni Olúwa, Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn. Matthew chapter 17 verse 20. Matthew 17 verse 20. Ká bẹ̀rẹ̀ láti verse 19. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá lẹ́yìn wọ́n tọ̀ ọ́ wá lẹ́yìn bí wọ́n ti pè é èéṣe tí àwa kò fi lè jáde. Jésù wí fún wọn pé ní verse 20, Jésù wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni. Kí ló fà á tó ò fi kúrò nínú ogun tó wà látijọ́ yìí? Nítorí àìgbàgbọ́ rẹ ni. Olúwa kí ló fà á táwa ò fi jáde? Kí ló fà á? Jésù wá wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni. Lóòótọ́ ni mo sáà wí fún yín o, èmi náà ń sọ fún ọ lónìí. Èmi náà ń wí fún yín lónìí o, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí ó kéré bí kóró mọ́sítádì, ẹ̀yin yóò wí fún òkè pé ṣídìí, òkè yóò sì ṣídìí lọ sọ́hùn yóò sì ṣí, kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Kò sí àṣẹ tí ẹ ní lè lò tí ẹ bá ti nígbàgbọ́, kò sí ìyanu tí ò ní ṣẹlẹ̀ nínú ayé yìí, ṣùgbọ́n àìgbàgbọ́ yín ó ní ò jẹ́ kẹ́ ẹ lè jáde. Ó ní nítorí pé ẹ ò gbàgbọ́, ó ní ò jẹ́ kí ogun yìí ó ti ṣẹ́, nítorí pé ẹ ò gbàgbọ́. Ẹ ń wò pé ọmọkùnrin ọmọ kékeré ni, ìjọ wo ló gbaṣẹ́ ìránṣẹ́? Ẹlòmíín wò, ẹlòmíín ó tiẹ̀ tún sọ, dádì mò ń wojú yín, ojú yín ò jọ pásítọ̀, ojú yín jọ àwọn pòfẹ́sọ̀. Nani mo ṣe professor di mi, professor gidi ni mo jọ professor. Ẹlòmíì ò ní ẹ dápẹ́ ẹ bí mi bóun wòlíì ṣe ń rí. Àwọn wòlíì tẹ́rí tí wọ́n jọ wòlíì àwọn ló lè alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń gbalẹ̀ lọ́wọ́ yín, tí wọ́n ń báyàwó oníyàwó sùn, tí wọ́n ń gbalé, tí wọ́n ń gbàdá mẹ́wàá tipátipá, tí wọ́n ń gbọ́ ọ́fìrì tipátipá, tí wọ́n ṣàánú ọmọnìkejì, ṣùgbọ́n ojú wọn jojú wòlíì. Látijọ́ tó ti wá ń gbàdúrà fún ọ náà tó súnmọ́ wọn tó bẹ́ẹ̀ tó ìyanu mélòó ló ṣẹlẹ̀ nínú ayé rẹ? Tó wá ń wá wòlíì tójú rẹ̀ ò jọ wòlíì, òun wá ẹni tójú rẹ̀ jọ wòlíì kiri orí afẹ́fẹ́, ẹni tó look like wòlíì. Ó rí o, ṣùgbọ́n àkókò rẹ Ọlọ́run ní jẹ́ ó lọ kó tó rí. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa gbà mí mo dé, ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ gbà mí mo dé, ọba àwọn ọba ó yẹ ẹ gbà mí mo dé, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ẹ gbà mí mo dé. Olúwa ẹ má jẹ́ kí tèmi ó pin kẹ́ ẹ tó ṣèyanu láyé mi. Olúwa ẹ má jẹ́ kí tèmi ó tán kẹ́ ẹ tó ṣèyanu láyé mi. Ó yẹ ẹ gbà mí, ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ gbà mí. Olúwa ẹ gbà mí. Ẹ jẹ́ akẹ́pọ̀ Ọlọ́run láàárọ̀ pé Olúwa gbà mí. Èmi náà fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi. Olúwa mo fẹ́ rí, ẹ̀mí mọ́ mo fẹ́ rí nínú ìdílé mi. Olúwa mo fẹ́ rí. Ẹ jẹ́ Bíbélì wá sí Acts of Apostles chapter 4 verse 30. Chapter 4 verse 30. Kí ìwọ kí ó sì fi nínú ọwọ́ rẹ ṣe dídá ara àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣẹ ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ̀. Ṣé ẹ ti gbọ́? Kó máa ṣẹ ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ̀. Verse 31 ẹ̀ nígbà tí wọ́n ń gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì. Ibi tí wọ́n náà wà láàárọ̀ yóò mìtìtì o. Nígbà tá a bá bẹ̀rẹ̀ àdúrà yìí, ibi tó wà yóò mìtìtì. Ògo Ọlọ́run yóò farahàn nínú ayé rẹ. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Ó kún fún ẹ̀mí mímọ́ láàárọ̀ yìí lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ tí yóò fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu hàn nínú ayé rẹ yóò hàn. Nígbà tí gbogbo wọn kún fún ẹ̀mí mímọ́, kí ni Bíbélì sọ? Ó ní wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́mi ò bá kún fún ẹ̀mí mímọ́, ṣé ẹ rò pé mo lè fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run ni? Ṣé ẹ rò pé mo lè fi ìgboyà sọ ọ̀rọ̀ àṣẹ? Láíláí. Láàárín àwọn tó ń wò mí, àjẹ́ wà nù wọn, oṣó wà nù wọn, emèrè wà nù wọn. Láì
láìsí pé o bá kún fún ẹ̀mí mímọ́ o lè sọ̀rọ̀ Ọlọ́run, o lè pàṣẹ. Ayé rẹ gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́, torí tó o bá kún fún ẹ̀mí mímọ́, nígbà tó o bá fẹ́ sọ̀rọ̀, tó o bá rántí pé màmá kan máa ń fún mi ní ìdámẹ́wàá, o ò ní lè sọ̀rọ̀ Ọlọ́run. Tó o bá rántí pé ẹnìkan máa ń fún mi ní offering, ìsìn ìhùwà tí ò dá, tó o bá sọ ó lè bí nínú, o ò ní lè sọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá kún fún ẹ̀mí mímọ́, ìwọ gan kọ́ ló ń sọ̀rọ̀, ẹ̀mí mímọ́ ní gbanú rẹ sọ̀rọ̀. Torí ìgbà tí ẹ̀mí mímọ́ bá wà nínú ayé rẹ, o ò ní care about money. You will not care about property. You will not care about èmi náà fẹ́ ra private jet, mo fẹ́ kọ́lé alárànbarà. Ẹ̀mí mímọ́ ni ó máa sọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Ó ní èmi ó máa gbé ẹnu àwọn wòlíì mi sọ̀rọ̀. Ẹ̀rù ẹnìkan kan ò ní bà ọ́ nígbà tí ayé rẹ bá kún fún ẹ̀mí mímọ́. Mo ti sọ ìgbésí ayé yìí, testimony ọmọbìnrin tí ìyá rẹ̀ fẹ́ pa ọmọ rẹ̀ dànù. Mo ní fún mi nọ́mbà màmá rẹ̀, màmá ẹ jáwọ́ lọ́rọ̀ ọmọ yìí. Tí ayé mi ò bá kún fún ẹ̀mí mímọ́, ọwọ́ tí ìyá yìí nà sí mi tó sì rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ kò ní lè ṣẹlẹ̀. Òun lẹ́lòmíì fi ṣẹrú òkùnkùn dòní, nítorí pé ìwọ kò gba ẹ̀mí mímọ́ láàyè nínú rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń rùn sí ọ. O gba ẹ̀mí mímọ́, ọ̀rọ̀ láìsí ọ̀rọ̀ Ọlọ́run, ayé rẹ ò sì lè kún fún ẹ̀mí mímọ́. Àdúrà ò lè fún ọ lẹ́mí mímọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè fún ọ lẹ́mí mímọ́. Ó ní ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè fún ọ ní ẹ̀mí mímọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ló lè jẹ́ atọ́nà rẹ. Àdúrà ò lè jẹ́ atọ́nà rẹ. Àdúrà ò lè fún ọ ní ẹ̀mí mímọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ló máa rántí nínú ọpọlọ rẹ, ló fi máa yàgò fún ohun ayé yìí tí ayé rẹ ó sì máa kún fún ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run yìí lónìí, òun ló sọ àwa ènìyàn. Òun ló sọ àwa ènìyàn. Ẹ bá ti gbọ́ mi tán ti sọ̀rọ̀ Ọlọ́run, ẹlòmíì ó tiẹ̀ ti sùn lọ. Ẹ̀mí mímọ́ ẹ̀mí òkùnkùn ó ti wọnú rẹ̀, yóò ti sùn lọ. Ẹ̀mí òkùnkùn ó ti wọnú ẹ̀, yóò ti lé ẹ̀mí mímọ́ jáde. Ìmọ̀ tí ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run yóò ti sùn lọ, yóò tún máa hàn run. Ṣùgbọ́n bó bá jẹ́ pé àdúrà, nítorí wọ́n ti mọ̀ wípé àdúrà ló máa ń ṣiṣẹ́ ìyanu, àdúrà ló máa ń mú ìbùkún wá. Ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ láàárọ̀ yìí mú ìbùkún wá. Ìyanu ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ayé àwọn ẹnìkan. Àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí, tí wọ́n sì tó sì ń wọnú ọkàn wọn, tí wọ́n ń rò ó láti yí padà nínú gbogbo àṣìṣe wọn. Ìyanu ti bẹ̀rẹ̀ sí í farahàn nínú ayé wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run yìí, àwa ènìyàn kì í fẹ́ gbọ́. A kì í fẹ́ gbọ́, torí ó máa ń lọ sí orísun ibi tí n tá ń ṣe tí ò dáa, tí Ọlọ́run lòdì sí, yóò wá máa ta wá lára. Ọ̀rọ̀ Ọlọ́run tó bá sì gbọ́ tí ò bá ta ọ́ lára, ọ̀rọ̀ Ọlọ́run tó bá ń rẹ́rìn, tó ń gbọ́ tó ń rẹ́rìn, tó ń sọ pé dádì o dádì, tó ń pàtẹ́wọ́ fún dádì, ẹ̀yin àti dádì jọ ń ṣera yín ni. Ọ̀rọ̀ Ọlọ́run tó o bá gbọ́ tí ò ju ọ lára, kó o parí program kó o tún padà lọ jókòó pé ǹjẹ́ ọ̀rọ̀ yìí ò bá mi wí lónìí? Nígbà náà ló gba ẹ̀mí mímọ́ láàyè nínú rẹ̀. Ká tó lọ sínú àdúrà yìí, ẹ bá mi ṣí Bíbélì sí John chapter 14. John chapter 14 verse 12. Lóòótọ́ ni mo wí fún yín o, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe ni òun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ wo ni Ọlọ́run ń ṣe? Ó ń yí ayé ènìyàn padà. Ìwọ náà kò pọn dandan kó o gbaṣẹ́ wòlíì kó tó yí ayé ènìyàn padà. Ó ní bí ẹ bá gbà mí gbọ́ o, bí ẹ bá ṣe kí ni o, lóòótọ́ ni mo wí fún yín o, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe òun ni òun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò sì ṣe, nítorí èmi ń lọ sọ́dọ̀ bàbá mi. Ọlọ́run ti yọ̀ọ̀da iṣẹ́ yìí lẹ̀ fún gbogbo wa pé ìwọ tó bá ti gbà mí gbọ́, iṣẹ́ tèmi ń ṣe yìí ni ìwọ náà ó ṣe. Ìwọ náà tó bá ti share program yìí lónìí, ìwọ náà ti ṣiṣẹ́ Ọlọ́run. Torí àwọn kan ó rí wọn ó sì fi gbàdúrà. Ìwọ lè mọ̀ sí ń bẹ̀, ó rí wọn fi gbàdúrà. Ìwọ tó fẹ́ràn ọmọnìkejì pé ó yẹ máa bọ̀ wá gbàdúrà, ìwọ náà ti ń ṣe iṣẹ́ Ọlọ́run. Ohun tó bá sì ti ń sọ, àṣẹ ó máa gùn. Àṣẹ ó máa ṣe kí ni o? Àṣẹ ó máa gùn. Ẹnìkan give testimony lánàá pé dádì, tí n bá ní mi ò rí ọwọ́ Ọlọ́run lórí òkè àánú ìtúsílẹ̀, dádì mò ń parọ́ ni. Ọlọ́run wa ní kò ṣe ní rọ́wọ́ Ọlọ́run, bó ṣe ń bá mi bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́ ohùn yìí. Ọlọ́run sọ pé kò ní ṣe ní rọ́wọ́ Ọlọ́run nígbà tó ń gan ṣiṣẹ́ fún mi. Nígbà tí mo kàn rẹ́rìn-ín, ó ní dádì mo rí ọwọ́ Ọlọ́run, tí n bá sọ pé ogun mi ò ṣẹ́ mò ń parọ́ ni. Mo Ọlọ́run wa ní àgbà tó náà ń ṣiṣẹ́ fún mi kò ṣe ní rí ọwọ́ mi.
òun ló ń ṣe mí láàánú fún ọ̀pọ̀lọpọ̀. Òun lọ ṣọ́ọ̀ṣì, òun ní kankan tó, òun nípa kankan tó ń kó ní ṣọ́ọ̀ṣì. Òun lọ mọ́ọ̀sì, òun nípa kankan tó ń kó ní mọ́ọ̀sì. Ó sì ló fẹ́ rí ọwọ́ Ọlọ́run, ó ló fẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀. Nígbà tí Ọlọ́run ti fa gbogbo iṣẹ́ lé ọ lọ́wọ́ pé èmi ń lọ sọ́dọ̀ bàbá mi o, ìwọ tó bá wá ti gbàgbọ́ o, ìntẹ́mi ń ṣe ìwọ náà ó tún wá máa ṣe ju èmi lọ. Ó tún wá fún wa ní agbára, àṣẹ ọ̀rọ̀ ló jáde pé ó tún wá máa ṣe jù mí lọ. Èmi jí òkú dìde, ìwọ náà jí òkú dìde. Èmi sọ àgàdọ́ lọ́mọ, ìwọ náà sọ àgàdọ́ lọ́mọ. Ó dé èmi ń lọ sọ́dọ̀ bàbá mi. Kí ló ń lọ ṣe? Ó lọ pèsè àyè sílẹ̀. Ẹ̀yin ẹ máa bá iṣẹ́ lọ níbi tí èmi bá dé. Ǹjẹ́ gbogbo wa bá iṣẹ́ lọ láàárọ̀ yìí? Pásítọ̀, wòlíì tó wà lábẹ́ ohùn yìí, ọmọ ìjọ Ọlọ́run, ọ̀ṣà, kwáyà, ṣé òun bá iṣẹ́ lọ? Ọ̀pọ̀lọpọ̀ kwáyà ti sọ ara bíbó, wọ́n ti fi sọ di iṣẹ́ Ọlọ́run. Wọ́n lẹ gbogbo ẹ̀ mójú mọ́mú bíi tàwọn ọmọ aṣẹ́wó tí ò ní Jésù Kristi, wọ́n sì láwọn ń kọrin ẹ̀mí. Mo fẹ́ kí wọ́n tó fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láàárọ̀ yìí máa bá ọkàn rẹ sọ̀rọ̀ pé Olúwa, lóòótọ́ èmi náà ti ṣàṣìṣe. Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. Bí àgbọ̀n rẹ jáde, bí àgbọ̀n rẹ jáde pé Olúwa, mo fẹ́ kó dáríjì mi. Mo ti ṣe àṣìṣe lóòótọ́. Àṣìṣe yìí ni ò sì jẹ́ rí ọwọ́ rẹ lóòótọ́ nínú ayé mi. Àṣìṣe ni ò jẹ́ rí ọwọ́ rẹ nínú iṣẹ́ mi, nínú ìdílé mi. Olúwa, lóòótọ́ ni mo ti ṣàṣìṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa ṣàṣìṣe nípasẹ̀ owó, ọ̀pọ̀lọpọ̀ ṣàṣìṣe nípasẹ̀ oríṣiríṣi nǹkan tá a lè dárúkọ. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé bàbá, mo dúpẹ́ láàárọ̀ yìí pé o ṣíwèé àánú kàn mí. Ìwọ tí ọ̀rọ̀ Ọlọ́run yìí bá báwí lónìí, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ báyìí pé Olúwa, máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa, mo dúpẹ́ pé o ṣíwèé àánú kàn mí lónìí. Mo dúpẹ́ pé o ṣíwèé kàn mí lónìí Olúwa. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo dúpẹ́ Olúwa, mo dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi oògùn ṣíṣe, ló ti fi lé ẹ̀mí mímọ́ dànù nínú ayé rẹ̀. Torí ẹ̀mí mímọ́ kì í gbé bí rúdurùdu, ẹ̀mí mímọ́ kì í gbé inú òkùnkùn. Ó yá gbàdúrà sọ pé Olúwa, mo dúpẹ́ pé gbogbo ìgbà tí mo bá ti pè ọ́, ó máa dá mi lóhùn. Olúwa, mo fẹ́ rí ọwọ́ rẹ. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Jésù, ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo fẹ́ rí ọ nínú ayé mi lónìí. Ẹ̀mí mọ́, mo fẹ́ rí ọ nínú ayé mi lónìí. Ìwọ ni ọlọ́wọ́ ìyanu. Olúwa, nawọ́ ìyanu yìí sínú ayé mi. Mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé ọmọ mi. Olúwa bàbá, ràn mí lọ́wọ́, mo fẹ́ rí Olúwa. Ẹ jẹ́ á pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, ìwọ ni oníṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu. Ìwọ ni ọlọ́wọ́ ìyanu. Ó yá nawọ́ ìyanu sínú ayé mi lónìí. Olúwa, nawọ́ ìyanu rẹ sínú ayé mi lónìí. Olúwa, nawọ́ ìyanu rẹ sínú ayé ọmọ mi lónìí. Gbogbo ìwọ tó o bá fẹ́ rí ìyanu Ọlọ́run, mo fẹ́ kó o kọ́kọ́ gbàgbọ́ o, kó o wá máa pàṣẹ ìpè Olúwa, èmi náà fẹ́ máa rí ọwọ́ ìyanu rẹ lónìí. Nǹkan kan sọnù nínú ayé onígbàgbọ́. Onígbàgbọ́ kì í ṣe rí ọwọ́ Ọlọ́run. Kí ni nǹkan tó sọnù nínú ayé onígbàgbọ́? Ó ní ìgbàgbọ́. Faith ti sọnù. Faith ẹlòmíì ti dòkú. Ó yá pariwo pé Jésù, ẹ̀mí mímọ́ o, ó yá sọ ìgbàgbọ́ mi dààyè. Olúwa, sọ ìgbàgbọ́ mi dààyè. Olúwa, sọ ìgbàgbọ́ mi dààyè. Ìgbàgbọ́ rẹ ó gbọ́dọ̀ di ààyè. Your faith must come to alive before you can see the miracle of God in your life. Ó yá pariwo pé Olúwa, sọ ìgbàgbọ́ mi dààyè. Ìgbàgbọ́ ló ti dòkú nínú ayé ẹlòmíì. Ó yá ló ṣe ń lọ sí ọ̀dọ̀ wòlíì èké tó o sì mọ̀ pé èké ni. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, àbí wòlíì tó ń sọ fún ìyàwó ilé pé kí ìyàwó ilé lọ máa ṣàgbèrè kó wá ọkùnrin aláàánú kan kún ọkọ rẹ̀. Ṣé wòlíì ni? Ṣé o lè wá wájú mi kí n sọ̀rọ̀ ẹ̀ fún ọ? Nítorí pé gbàgbọ́ rẹ ti sọnù ni. Ó yá pariwo pé Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló sì ń ṣe bẹ́ẹ̀. Adúpẹ́ pọ̀ ọmọbìnrin yóò ṣerú ẹ̀. Ká ló ṣerú ẹ̀ ni kò ní lè sọ fún mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìyàwó láti ti dànù ní ibùjókòó wọn nítorí àwọn ìwà burúkú yìí, àwọn ọ̀rọ̀ burúkú tí wòlíì sọ. Wòlíì ó máa sọ fún ìyàwó ilé pé àfi bí n bá bá yín sùn lẹ tó lè rógolò. Níbo ni Jésù ti sọ nínú Bíbélì pé kó o bá ìyàwó ilé sùn kó tó lè rógolò? Nítorí pé ìgbàgbọ́ ti dòkú nínú ayé tiẹ̀ náà ni. Ó sì gbé ara rẹ̀ sílẹ̀ fún wọn. Wòlíì ó máa sọ fún ìyàwó ilé pé ń lọ ṣèwẹ̀ fún yín lódò. Ìwọ náà ó sì bọ́ra sí ògoloto níwájú wòlíì èké. Ó máa ní wòlíì ń wẹ̀ fún ọ. Níbo ló ti ṣẹlẹ̀ nínú Bíbélì bẹ́ẹ̀? Jésù sọ fún pé ẹ lọ sódò, ẹ lọ wẹ̀, ẹ sì mọ́, ẹ ó di mímọ́. Sọ tẹ̀lé wọn lọ ni. O ò ní ìdí láti tẹ̀lé, àṣẹ ló ti rán ṣáájú wọn. Kán tó dé odò, àṣẹ kan ti wà nínú odò náà. Ó sọ fún Ọlọ́run pé Olúwa, ìgbàgbọ́ mi ó yá sọ́dà láàyè. Ìgbàgbọ́ tí ó jẹ́ rí ọwọ́ Ọlọ́run ó yá sọ́dà láàyè. Ẹ gbàdúrà.
ó yẹ wá pariwo pé Olúwa ó Jésù Ọlọ́run gbogbo òkè tó dí ìyanu mi lọ́wọ́, gbogbo òkè tó dí iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu mi lọ́wọ́, ó yẹ ọ̀run ẹ máa sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀. Òkè nílé bàbá àti ìyá mi tó dí iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu mi lọ́wọ́, ó yẹ máa di pẹ̀tẹ́lẹ̀, ó yẹ máa di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo òkè tó dí ayé ọmọ mi lọ́wọ́, gbogbo òkè tí ò jẹ́ káyé ọmọ mi ó ní ìtumọ̀, ó yẹ máa di pẹ̀tẹ́lẹ̀, 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 ó yẹ máa ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe ọ̀gá ògo pé Olúwa gbogbo òkè tó ń di ayé mi lọ́wọ́, gbogbo òkè tó ń di ìyanu mi lọ́wọ́, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa sọ di pẹ̀tẹ́lẹ̀, ó yẹ máa sọ di pẹ̀tẹ́lẹ̀, ó yẹ máa sọ di pẹ̀tẹ́lẹ̀, ó yẹ máa sọ di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo òkè tó ń di ayé mi lọ́wọ́, ó yẹ máa di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo òkè tó ń di ayé mi lọ́wọ́, gbogbo òkè tó ń di iṣẹ́ ìyanu mi lọ́wọ́, ó yẹ máa dòkú, 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 ó yẹ máa dòkú. Gbogbo òkè tí ò jẹ́ kí n rí ọwọ́ Ọlọ́run nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú. Ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà. Àwọn nǹkan kan wà tí ò jẹ́ kí èèyàn rí ọwọ́ Ọlọ́run, òun ni Ọlọ́run yóò jẹ́ kí èèyàn rí ìyanu nínú ayé ènìyàn. Àwọn nǹkan yìí ni ẹ̀mí ìbẹ̀rù, ẹ̀mí kéèyàn máa bẹ̀rù, spirit of fear and doubt, kéèyàn máa bẹ̀rù kó máa wò ó pé ṣé ó rí bẹ́ẹ̀ lóòótọ́, ṣé ó rí bẹ́ẹ̀, kéèyàn máa doubt. Ó yẹ sọ fún Ọlọ́run kó yẹ máa dasán lórí ayé mi. Ẹ̀mí ìbẹ̀rù, ẹ̀mí kéèyàn máa doubt, ẹ̀mí fear, ó yẹ máa dasán lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi, ó yẹ máa dasán, ó yẹ máa dasán nínú ìdílé mi, nínú ìgbéyàwó mi, ó máa dasán. Ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ọmọ Ọlọ́run, ẹ máa gbàdúrà gbogbo ẹ̀mí ìbẹ̀rù. Ẹ̀mí ìbẹ̀rù nígbà tí ìbẹ̀rù bá ti dé, ó máa lọ ṣe tí ò yẹ kó o ṣe ni, torí o ti dáùtù àdúrà tó gbà fún ní 30 days yìí. Ẹlòmíì ó máa dáùtù pé ṣó gbà, àṣọyẹ sóhun ó rọwọ́ Ọlọ́run ṣá. O ti ń dáùtù, ó ní ò jẹ́ kó o rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ. Ó yẹ sọ fún Ọlọ́run pé Olúwa, ó yẹ ẹ̀mí ó yẹ máa dòkú nínú ayé mi. Èso a máa fi sínú ayé ènìyàn kéèyàn má bàa rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ó yẹ máa sọ fún Ọlọ́run pé Olúwa, ó yẹ nawọ́ agbára rẹ sínú ayé mi kó o sọ gbogbo ẹ̀mí ìdòkú, ẹ̀mí fear and doubt, ó yẹ dòkú nínú ayé mi, ó yẹ dòkú nínú ayé mi. Vanish from my life in the name of Jesus Christ. Vanish in the name of Jesus Christ. Vanish in the name of Jesus Christ. The spirit of fear and doubt, vanish in my life in the name of Jesus Christ. Ẹ jẹ́ àgbàdúrà, ẹ jẹ́ àgbàdúrà. Ó yẹ gbàdúrà, ẹ gbàdúrà ọmọ Ọlọ́run. Ẹ sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo agbára ṣó ṣeé ṣe nínú ayé mi, ó lórúkọ Jésù, ó yá ọ̀run ẹ yí padà kó bẹ̀rẹ̀ sí ṣeé ṣe. Gbogbo agbára kò ní ṣeé ṣe. Every impossibility in my life become possible by the power of God in the name of Jesus Christ. Gbogbo agbára kò ṣeé ṣe, gbogbo ẹ̀mí kò ṣeé ṣe, ó yẹ bẹ̀rẹ̀ sí ṣeé ṣe nínú ayé mi lónìí. Gbogbo ohun ṣeé ṣe nínú ayé mi, nínú ayé ọmọ mi, ó yẹ bẹ̀rẹ̀ sí ṣe. Ó yẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà. Ẹ sọ fún Ọlọ́run pé Olúwa mo fẹ́ kó o dá sí ọ̀rọ̀ ayé mi. Ẹ̀yin ogun ọ̀run mo fẹ́ kó o dá sí ọ̀rọ̀ ayé mi. Ọba àwọn ọba mo fẹ́ kó o dá sí ọ̀rọ̀ ayé mi. Ó yá mo fẹ́ kó o dá sí ọ̀rọ̀ ayé mi. Ó yá pariwo agbára Ọlọ́run o, agbára Ọlọ́run tó wá owó jáde lẹ́nu ẹja. Ó yá gbogbo ibi tí ìbùkún mi há sí, ó yá ẹ bẹ̀rẹ̀ sí wọ́n jáde, ẹ bẹ̀rẹ̀ sí wọ́n jáde, ẹ bẹ̀rẹ̀ sí wọ́n jáde. Ó yá ẹ gbàdúrà yìí pé Olúwa ibi tí ogun farapamọ́ sí nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ máa tú àṣírí ẹ̀. Ẹ jẹ́ gbàdúrà ẹ wò ó ní ìjẹta àbí ìjẹta tí Ọlọ́run tí àsọtẹ́lẹ̀ jáde láti ẹnu Ọlọ́run pé ẹnìkan wà lábẹ́ òhìn, àwọn wọ́n fẹ́ mú nínú ẹbí ẹ̀ ṣùgbọ́n wọn rí mú. Wọ́n wá wò pé ta ló lè bá wọn mú oúnjẹ àbàmì, wọ́n fẹ́ fún jẹ. Ó wá wò pé ta ló ní ilé gbóúnjẹ lọ́wọ́ rẹ̀, ìyá rẹ̀ tó ti kú. Wọ́n wá ran ẹgbọ́n gbà tí Ọlọ́run sọ pé ìwọ ìsìnkú ọ̀run tó ń dọmọ yìí láàmú, pé ìsìnkú ọ̀run yìí ó ń bínú sí ẹni, pé kó gbogbo wọn bẹ ìsìnkú ọ̀run lọ́wọ́ ẹ̀ nínú ayé rẹ̀, kó sọ fún ìsìnkú ọ̀run kó lọ fọwọ́ rọgí ìgbàgbé. Ẹ kú gbọ́ nígbà tí ọmọkùnrin tó ń sọ pé dádì òun ni ìyá òun fẹ́ fóun ní nǹkan òun ò wá gbà á, pé ìyá ìwà ń bínú sí òun gidi gan, ó ń bínú sí òun pé ìyá òun sì ti kú. Ó jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa gbogbo ibi tí ogun farapamọ́ sí nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run yẹ máa tú àṣírí rẹ̀, ẹ̀yin ogun ọ̀run yẹ máa tú àṣírí rẹ̀. Gbogbo ibi tí ogun farapamọ́ sí nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run yẹ máa tú àṣírí rẹ̀, ẹ máa tú àṣírí rẹ̀. Ó yẹ gbàdúrà pé Olúwa gbogbo ogun tó le, gbogbo ogun tó wà stubborn nínú ayé mi,
ó yẹ máa dòkú lórúkọ Jésù. Ogun tó le ẹ̀wọ̀ ogun kan wà nínú ayé ènìyàn tó le o. Àwọn ogun burúkú ó lágídí, ogun agídí, ogun tó lágídí nínú ayé mi tó lòun ò ní fayé mi sílẹ̀. Ó yá lórúkọ Jésù, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà fún Olúwa. Gbogbo ogun tó lágídí nínú ayé ọmọ mi, gbogbo ogun tó lòun fayé ọmọ mi lọ́rùn sílẹ̀, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú ní orúkọ Jésù, ó yẹ máa dòkú. Bí ẹ ṣe ń darapọ̀ láàárọ̀ yìí, ẹ máa share program yìí, ẹ máa share program yìí. Mo rọ̀ wá láàárọ̀ yìí, ẹ máa share kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí kó lè farahàn nínú ayé wa. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ fún Ọlọ́run. Ìwọ tó wà lábẹ́ òun tó ti share program yìí, ó yá bẹ̀rẹ̀ sí share kó o lè rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni. Kí ọwọ́ Ọlọ́run lè wọnú ayé rẹ ni. Kó o lè máa gbàdúrà kí àdúrà rẹ ó lè máa rí bẹ́ẹ̀. Kó o lè máa béèrè, kó o lè máa rí gbà. Ìwọ náà ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe ni òun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi ju ìwọ̀nyí lọ ni yóò sì ṣe, nítorí èmi ń lọ sí ọ̀dọ̀ bàbá mi. Ìwọ náà kí ló dé tó ò ṣiṣẹ́ fún Ọlọ́run? Ṣiṣẹ́ fún Ọlọ́run kí ayé rẹ lè yí padà. Ṣiṣẹ́ fún Ọlọ́run kí ìwọ náà ó lè ráàánú gbà. Ó yá gbàdúrà pé Olúwa gbà mí, Olúwa gba ọmọ mi, Olúwa gba ọmọ mi, Olúwa gba ọmọ mi, Olúwa gba ọmọ mi. Ó yẹ pariwo pé Olúwa jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lójoojúmọ́. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi lójoojúmọ́. Ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi lójoojúmọ́. Ó yá pariwo pé my Father, let your miracle and sign and wonder become daily experience in my life in the name of Jesus Christ. Let your miracle, let your sign and wonder become my daily experience in the name of Jesus Christ in my life in the name of Jesus Christ. Ó yẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà pé Olúwa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ jẹ́ kí n máa experience ẹ̀ nínú ayé mi lójoojúmọ́. Jẹ́ kó máa farahàn nínú ayé mi lójoojúmọ́. Ó yẹ pariwo pé Olúwa o, ilẹ̀kùn ìyanu mi ó yá máa ṣí. Ilẹ̀kùn ìyanu mi máa ṣí, ilẹ̀kùn ìyanu mi máa ṣí, ilẹ̀kùn ìyanu mi máa ṣí. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun ní orúkọ Jésù Kristo olùgbàlà, ilẹ̀kùn ìyanu rẹ kó máa ṣí, 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 ilẹ̀kùn ìyanu rẹ kó máa ṣí láti òní lọ ní orúkọ Jésù. Gbogbo ogun ìkórìíra, gbogbo ogun tó jogún lára bàbá àti ìyá lórúkọ Jésù, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá kó gbọ̀n wọ́n dànù lórúkọ Jésù. Gbogbo ogun tó jogún èyí tí ò jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu farahàn nínú ayé rẹ lónìí ó yá kó dòkú. Gbogbo ogun tó jogún lára bàbá lára ìyá, nílé bàbá nílé ìyá, láàrin ọ̀rẹ́ láàrin ẹbí, nílé ọkọ nílé ìyàwó, gbogbo ogun tó jogún tí ò jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu farahàn ó yá lórúkọ Jésù ó yá kó dòkú lónìí, 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 ó yá kó dòkú lónìí. Gbogbo ogun tó jogún ó ṣàṣẹ sínú ayé rẹ lónìí ní orúkọ Jésù. Ọ̀run palẹ̀ wọn mọ́, ọ̀run palẹ̀ wọn mọ́, ọ̀run palẹ̀ wọn mọ́, ọ̀run palẹ̀ wọn mọ́, ọ̀run palẹ̀ wọn mọ́. Ó yá lórúkọ Jésù, mo pàṣẹ àmì àti iṣẹ́ ìyanu sínú ayé rẹ, mo pàṣẹ àmì àti iṣẹ́ ìyanu sínú ìdílé rẹ. Ó yá bẹ̀rẹ̀ sí farahàn, ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lórí ọ̀rọ̀ ayé rẹ ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn. Gbogbo ìwọ tó mú omi tó gbé àgbọn dání, gbogbo ìwọ tó gbé omi dání, gbogbo ìwọ tó gbé àdọ́tí ọ̀ dání, bí o bá ti bẹ̀rẹ̀ sí lò ó ní orúkọ Jésù, ilẹ̀kùn ìṣerere, ilẹ̀kùn àánú ṣí fún ọ, ilẹ̀kùn àánú ṣí fún ọ ní orúkọ Jésù. Ẹnìkan wà nínú abẹ́ òwe, o lálàá kó o ń dráìvù mọ́tò, o sì mọ ẹ̀mí àjèjì, ó sì wá jo táyà mọ́ ọ lọ́wọ́, ó wá jo táyà mọ́tò, ó sì wà lójú kan lórúkọ Jésù. Agbára tó dọ̀dún sójú kan, agbára náà dòkú lórúkọ Jésù. Ìdè náà já lónìí lórúkọ Jésù. Ó wá rí pé mọ́tò yóò mú òfù mọ́, mọ́tò yìí kan wà lójú kan. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí lórúkọ Jésù. Ayé rẹ tẹ̀síwájú, 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 ayé rẹ tẹ̀síwájú. Ogun adánidúró sójú kan, ọ̀run sọ dòkú nínú ayé rẹ, nínú ayé ọmọ rẹ ní orúkọ Jésù. Ọ̀run sọ dòkú, ọ̀run sọ dòkú, ọ̀run sọ dòkú, ọ̀run sọ dòkú. Olúwa o, mo pàṣẹ fẹ́fọ̀, mo pàṣẹ fẹ́fọ̀, mo pàṣẹ fẹ́fọ̀. Ó yá láti òní lọ, ó yá kó máa wá orí. Mo pàṣẹ fún ilẹ̀kùn àánú, ó yá kó máa ṣí fún ọ, ó yá kó máa ṣí fún ọ ní orúkọ Jésù. Ilẹ̀kùn àánú èyí tó ti ṣí fún ìran rẹ rí, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí láti òní lọ, kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọmọ rẹ, kó bẹ̀rẹ̀ sí ṣí fún ìdílé rẹ láti òní lọ ní orúkọ Jésù. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́, gbogbo ìwọ tó wà lábẹ́ òwe láti òní lọ, ó yá bẹ̀rẹ̀ sí ní testimony, ó yá bẹ̀rẹ̀ sí ní testimony. Ariwo ẹ̀rí ńlá ó yá kó máa ṣẹlẹ̀ nínú ilé rẹ, ariwo ẹ̀rí ńlá ó yá kó máa ṣẹlẹ̀ nínú ilé rẹ, ariwo ẹ̀rí ńlá ó yá kó máa ṣẹlẹ̀ nínú ilé ọmọ rẹ, nínú ilé ọkọ rẹ, nínú ilé ìyàwó rẹ, lórí ayé rẹ.
ariwo ẹ̀rí ńlá ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lórí ìrìn àjò rẹ lórúkọ Jésù. Gbogbo àmì burúkú ó yá lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù fọmọ́ lónìí bó ṣe ń lo omi inú àgbẹ̀ yìí ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Ẹ̀jẹ̀ Jésù fọmọ́ gbogbo àmì tó ń di iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́wọ́, gbogbo àfúnjẹ tó ń di iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́wọ́. Tí o bá ti lo omi inú àgbẹ̀ yìí ó yá lórúkọ Jésù, ó yá máa yà á dànù, ó yá máa yà á dànù, ó yá máa yà á dànù. Gbogbo àlákàlà tó ti jẹ lójú oorun tó ń di iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́wọ́ nínú ayé rẹ, gbogbo ogun tó fà ọ́ sẹ́yìn nínú ayé rẹ lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀, 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 ó yá gba ìtúsílẹ̀. Oore ọ̀fẹ́ tí wọ́n ti rírú ẹ̀rí nínú ìran rẹ ó yá gbà á lónìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ. Ọlọ́run ní kí n sọ ọ̀rọ̀ àṣẹ yìí, mo sì ń sọ ọ̀rọ̀ àṣẹ yìí gẹ́gẹ́ bó ṣe ń darí mi lónìí. Gbogbo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, oore ọ̀fẹ́ tí wọ́n ti rírú ẹ̀jẹ̀ rí nínú ìran rẹ ó yá lórí rẹ ìwọ ọmọbìnrin, ó yá gbà á lórí rẹ ìwọ ọmọkùnrin, ó yá gbà á ìwọ bàbá ìwọ ìyá ó yá gbà á. Oore ọ̀fẹ́ yìí ó yá gbà á ní orúkọ Jésù. Ó yá oore ọ̀fẹ́ yìí ó yá gbà á. Oore ọ̀fẹ́ ó jẹ́ tiẹ̀ ni. Ìwọ tó rí àmì ìṣe, oore ọ̀fẹ́ yìí kó jẹ́ tiẹ̀ ni. Wà ní oore ọ̀fẹ́ tí wọ́n ti rírú ẹ̀ rí nínú ìran rẹ, oore ọ̀fẹ́ tí wọ́n ti rírú ẹ̀ rí nílé ọkọ rẹ. Ìwọ ọmọbìnrin ó yá bẹ̀rẹ̀ sí gbà á lórúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí gbà á, ó yá bẹ̀rẹ̀ sí gbà á, ó yá bẹ̀rẹ̀ sí gbà á. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, lẹ́yìn tó bá lo omi inú àgbẹ̀ yìí tán ó yá bẹ̀rẹ̀ sí rìn nínú ìyanu, bẹ̀rẹ̀ sí rìn nínú àmì àti iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ó yá bẹ̀rẹ̀ sí rìn nínú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, bẹ̀rẹ̀ sí rìn nínú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àti ọ̀tún rẹ àti òsì rẹ ó yá bẹ̀rẹ̀ sí rí ìyanu gbà ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí rí ìyanu gbà, ó yá bẹ̀rẹ̀ sí rí ìyanu gbà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Tó bá ti lò ó tán bẹ̀rẹ̀ sí rí ìyanu gbà, ìyanu bẹ̀rẹ̀ sí farahàn, ìyanu bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó ń ṣe àmì, ní gbogbo ìwọ tó ń ṣe àmì, gbogbo ikú òjijì mo fagilé lónìí ní orúkọ Jésù. Gbogbo àìsàn òjijì mo fagilé lónìí, gbogbo ogun ìfàsẹ́yìn mo fagilé lónìí ní orúkọ Jésù. Bó ṣe kù ọjọ́ kan tá a parí àdúrà yìí ó yá bẹ̀rẹ̀ sí ràánú gbà, bẹ̀rẹ̀ sí ràánú gbà. Gbogbo ikú òjijì, gbogbo disappointment mo fagilé lónìí lórí ayé rẹ, mo fagilé lónìí. Gbogbo ogun tó ní kó yàgàn mo fagilé lónìí, gbogbo ogun tó ní kó wà lórí àìsàn mo fagilé lónìí gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ní orúkọ Jésù. Àmì àti iṣẹ́ ìyanu ó yá kó farahàn, àmì àti iṣẹ́ ìyanu tó fi gbàgbọ́ ó yá kó farahàn, ó yá kó farahàn ní orúkọ Jésù. Àmì àti iṣẹ́ ìyanu èyí tó farahàn tí a fi fa owó jáde lẹ́nu ẹja ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn. Ìwọ màmá yìí mo lóò dààmú mọ́ lórúkọ Jésù, lórúkọ Jésù olùgbàlà. Mo lóò dààmú mọ́, 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 mo lóò dààmú mọ́. Láti òní lọ ìmọ́lẹ̀ Ọlọ́run tàn sáyé rẹ, ìmọ́lẹ̀ Ọlọ́run tàn sáyé rẹ, ìmọ́lẹ̀ tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá kó tàn sáyé rẹ, ó yá kó tàn sáyé ọmọ rẹ. Mo súre fún ọ lónìí, ó yá kó bẹ̀rẹ̀ sí tàn, ìmọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí tàn nínú ilé rẹ, ìmọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí tàn nínú ìrìn rẹ, ìmọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí tàn. O ò tún rìn nínú òkùnkùn mọ́ ní orúkọ Jésù, o ò tún rìn nínú òkùnkùn mọ́. Mo pa á láṣẹ gbogbo ibi tí a fi ògo rẹ pamọ́ sí ọ̀run dá padà lónìí, ọ̀run dá padà lónìí. Gbogbo ibi tí a fi ògo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ sí lórúkọ Jésù ọ̀run dá padà, lórúkọ Jésù ọ̀run dá padà, ní orúkọ Jésù ọ̀run dá padà, ní orúkọ Jésù ọ̀run dá padà, ní orúkọ Jésù ọ̀run dá padà. Gbogbo ibi tí àmì àti iṣẹ́ ìyanu rẹ, ibi tí ọ̀tá fi pamọ́ sí, ibi tá a rìn mọ́ nínú ilẹ̀, nínú omi, ní ara igi, àfikọ́ sára igi ni, àgbé sínú igi ni, lórúkọ Jésù ọ̀run dá padà fún ọ lónìí, ọ̀run dá padà fún ọ lónìí, ọ̀run dá padà fún ọ lónìí. Gbogbo ibi tá a rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ọmọ rẹ mọ́ ní orúkọ Jésù ọ̀run dá padà, ọ̀run dá padà. Ìwọ màmá yìí ohun gbogbo tó o ti sọnù lórúkọ Jésù ọ̀run wá rí fún ọ lónìí. Àgbà tó wà rí àkẹ́rí nínú òkun ó yá gbogbo tó o ti sọnù ọ̀run dá padà fún ọ. Ohun gbogbo tó o ti sọnù sọ́wọ́ ọkùnrin, ohun gbogbo tó o ti sọnù sọ́wọ́ obìnrin ọ̀run dá padà fún ọ. Ohun gbogbo tó o ti sọnù sọ́wọ́ òkùnkùn, ohun gbogbo tó o ti sọnù sọ́wọ́ oṣó, ohun gbogbo tó o ti sọnù sọ́wọ́ àjẹ́ ọ̀run dá padà fún ọ lónìí, ọ̀run dá padà fún ọ lónìí, ọ̀run dá padà fún ọ lónìí, ọ̀run dá padà fún ọ lónìí. Gbogbo ilé ọmọ rẹ ọ̀run dá padà lónìí, ògo rẹ ọ̀run dá padà ní orúkọ Jésù, 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 ọ̀run dá padà ní orúkọ Jésù. Bí mo ṣe ń súre fún ọ ire náà wọnú ayé rẹ, bí mo ṣe ń súre fún ọ ire náà wọnú ayé rẹ. Gbogbo ìwọ tó mú àgbẹ̀ dání ire náà wọnú àgbẹ̀ yìí ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo tó ti sọnù lórúkọ Jésù ó yá mo dá padà fún ọ lónìí, mo gbà padà fún ọ lónìí, ẹ̀mí mo gbà padà fún ọ lónìí lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí àìsàn ó yá kó
jáde lára rẹ. Ẹ̀mí àìsàn, ẹ̀mí àrùn ó yá kó jáde lára rẹ. Àìsàn yàtọ̀ sí àrùn o. Àìsàn èyí ó dáyọ̀ dúró sójú kan ní. Àrùn yóò máa yọ lóríṣiríṣi. Ẹ̀fọ́rí lè wá lónìí, kí inú rírun wá lọ́la, kí kòkòrò wá lọ́túnla. Lórúkọ Jésù gbogbo àìsàn àti àrùn nínú ayé rẹ ọ̀run fòpin sí lónìí ní orúkọ Jésù. 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 Àwọn áńgẹ́lì mímọ́ òde ọ̀run èyí tí wọ́n bá ràn ọ́ lọ́wọ́ aràn sínú ayé rẹ lónìí o, aràn sínú ayé ọmọ rẹ lónìí. Ò ní wà bákan náà mọ́ ní orúkọ Jésù. Ò ní wà bákan náà mọ́ ní orúkọ Jésù. Ò ní wà bákan náà mọ́. Ogun ayé rẹ lónìí ọ̀run sìnkú ẹ̀ lónìí. Ogun ayé rẹ lónìí ọ̀run sìnkú ẹ̀ lónìí. Mo ṣe ń sọ ọ̀rọ̀ àṣẹ yìí tó sì ń rí àmì ìṣe gbogbo ogun tó ń jà ọ́ nílé bàbá rẹ, ogun tó ń jà ọ́ nílé ìyá rẹ, ọ̀run sìnkú ẹ̀ lónìí. Ogun tó ní tó o bá ti lomi inú àgbẹ̀ yìí ò ní rí ọwọ́ Ọlọ́run, ọ̀run sìnkú ogun náà lónìí ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo pa á láṣẹ ààbò lórí rẹ, ààbò lórí ọmọ rẹ, ààbò lórí ọkọ rẹ, ààbò lórí ìyàwó rẹ ní orúkọ Jésù. Ààbò tí ó dáàbò bò yàn tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fi ń farahàn ó yá kó ààbò ẹ̀ náà lónìí. Ọ̀run dààbò ọ́ lónìí. Uncommon miracle, uncommon miracle, uncommon miracle ó yá gbà á. Ìwọ tó rí àmì ìṣesẹ́ mo ní ó yá gbà á ní orúkọ Jésù. Uncommon miracle, uncommon favour, uncommon mercy ó yá receive it in the name of Jesus Christ. 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 Uncommon miracle, uncommon sign and wonder, uncommon favour, uncommon mercy. Receive it in the name of Jesus Christ. Receive it in the name of Jesus Christ. In the name of Jesus Christ. Mo pa á láṣẹ ni, mi ò dá alábàá, àṣẹ ni gbogbo tí jẹ́ gbogbo tí ò jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu farahàn nínú ayé rẹ lórúkọ Jésù. Ọ̀run fagilé lónìí ní orúkọ Jésù. Ọ̀run fagilé lónìí ní orúkọ Jésù. Ọ̀run fagilé lónìí. Ìbáà jẹ́ àfúnjẹ ojú oorun ni o, ìbáà jẹ́ ègúnlé bàbá rẹ ni ní orúkọ Jésù. Ọ̀run fagilé lónìí. Gbogbo tí ò jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu farahàn nínú ìdílé rẹ lónìí ọ̀run fagilé. Ìwọ ọmọbìnrin gbogbo tí ò jẹ́ olọ́kọ lórúkọ Jésù lónìí ọ̀run fagilé. Ìwọ ọmọkùnrin ohun tí ò jẹ́ oníyàwó ọ̀run fagilé. Màmá ohun tí ò jẹ́ láyọ̀ lórí ọmọ àwọn ọ̀run fagilé lónìí ní orúkọ Jésù. Àṣẹ jáde báyìí o, àṣẹ jáde báyìí o, àṣẹ jáde báyìí o, àṣẹ jáde báyìí o. Gbogbo tí ò jẹ́ kí ayé rẹ ó yin Ọlọ́run lógo lónìí ọ̀run fagilé lórúkọ Jésù. Gbogbo tó ń ṣiṣẹ́ òdì lórí ìyanu rẹ ọ̀run fagilé. Màmá mo sọ lórúkọ Jésù gbogbo tó ń ṣiṣẹ́ òdì lórí ìyanu ọmọ yìí látọjọ́ tẹ́ ti ń gbà àwẹ̀ tẹ́ ti ń gbàdúrà nítorí tiẹ̀ ọ̀run fagilé lónìí ní orúkọ Jésù. Ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé ní orúkọ Jésù. Bó ṣe ń ṣe àmì ọ̀run fagilé gbogbo ìdè tí ayé fi di ọmọ rẹ, gbogbo ìdè tí wòlíì fi di ọmọ rẹ lórúkọ Jésù. Ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé, ọ̀run fagilé ní orúkọ Jésù. Ohun tí àjẹ́ ṣe sínú ojú rẹ kó o ní fojú rẹ rí ìyanu lórúkọ Jésù. Ohun náà ọ̀run fagilé lónìí. Bí o bá ti lo omi inú àgbẹ̀ yìí láti òní lọ ojú rẹ kó bẹ̀rẹ̀ sí rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ. Ojú rẹ kó bẹ̀rẹ̀ sí ràánú gbà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ohun tí ọ̀tá ṣe sínú etí rẹ tó lò ní gbọ́rọ̀ iṣẹ́ ìyanu, tó lò ní rí àmì àti iṣẹ́ ìyanu, tó lò ní gbọ́rọ̀ ìyanu nínú ìdílé rẹ, tó lò ní gbọ́rọ̀ ìyanu lórí ọmọ rẹ. Ohun tí a ṣe sínú etí rẹ yìí lórúkọ Jésù ọ̀run fagilé. Ohun tí a ṣe sínú etí rẹ tó lò ní fetí rẹ gbọ́ ìyanu, tó lò ní fetí rẹ gbọ́ ìró ìyanu lórúkọ Jésù. Iná àti àrá tì í jáde lónìí. Ó yá lórúkọ Bàbá ní orúkọ Jésù. Iná àti àrá tì í jáde. Ohun tá a fi sínú etí rẹ iṣẹ́ bí ogun ọ̀run ṣe ń sọ yìí mo pa á láṣẹ lórúkọ Jésù. Iná àti àrá tì í jáde. Gbogbo etí tí ò gbọ́ ire rí, gbogbo etí tí ò rí gbọ́ ìyanu rí lórúkọ Jésù. Ó yẹ máa gbọ́ ire, ó yẹ máa gbọ́ ìyanu ní orúkọ Jésù. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti bò. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí. Ó yá ìyanu fọhùn nínú ayé rẹ lórúkọ Jésù. Ìyanu fọhùn nínú ayé ọmọ rẹ, ìyanu fọhùn nínú ayé ìyàwó rẹ, nínú ayé ọkọ rẹ ìyanu fọhùn, nínú ìdílé rẹ ìyanu fọhùn, nínú ìgbéyàwó rẹ ìyanu fọhùn, lórí iṣẹ́ rẹ ìyanu fọhùn ní orúkọ Jésù, lórí òwò rẹ ìyanu fọhùn. Ìwọ tó rí àmì ìṣesẹ́ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ níjọ Elédùmarè gbogbo iṣẹ́ àbàmì tá a ṣe sínú rẹ tí ò jẹ́ kí inú rẹ ó lálàáfíà, tó ní jẹ́ pé inú rírun lónìí, inú rírun lọ́la, ẹ̀yìn dídùn lónìí, inú rírun lọ́tùnla. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ lórúkọ Jésù Kristi. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Olúwa o, Olúwa o, gbogbo ìwọ tó wà lábẹ́ òwe tó ti express iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rí
lónìí lórúkọ Jésù ó yá rí ti tiẹ̀. Wọ́n máa ń sọ ni ó sì máa ń dàbí irọ́ lójú rẹ, ṣùgbọ́n mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí ó yá kó farahàn nínú ayé tiẹ̀ náà lónìí kó o lè gbàgbọ́ ní orúkọ Jésù. Ó yá kó farahàn kó o lè gbàgbọ́ ní orúkọ Jésù. Ó yá kó farahàn kó o lè gbàgbọ́ ní orúkọ Jésù. Ó yá láti òní lọ máa rìn nínú ìyanu, máa rìn nínú àánú, máa rìn nínú ìyanu, máa rìn nínú ìbùkún láti òní lọ ní orúkọ Jésù. Ohun tó gbìn lónìí ó yá kó farahàn. Àdúrà tó gbìn lónìí ó yá kó bẹ̀rẹ̀ sí so èso rere láti òní lọ. Mo súre fún ọ ìwọ ọmọ yìí, mo súre fún ọ ìwọ àǹtí yìí, mo súre fún ọ ìwọ bàbá yìí, mo súre fún ọ ìwọ ìyá yìí. Àdúrà tó gbà lónìí ó ti gbìn ní o. Ó yá kó bẹ̀rẹ̀ sí késo rere, ó yá kó bẹ̀rẹ̀ sí késo rere. Gbogbo ẹ̀mí tó ní kó máa gbé àdúrà kó máa késo ìkorò ó yá kó dòkú nínú ilé rẹ, nínú ilé bàbá rẹ, nínú ilé ìyá rẹ, níbi iṣẹ́ rẹ, láàrin àwọn ọ̀rẹ́ rẹ, nílùú tó wà. Gbogbo ẹ̀mí tó ní kó máa gbin àdúrà kó máa ká èso ìkorò lórúkọ Jésù Kristi ó yá kí wọ́n dòkú, ó yá kí wọ́n dòkú, ó yá kí wọ́n dòkú, ó yá kí wọ́n dòkú ní orúkọ Jésù, 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 ó yá kí wọ́n dòkú ní orúkọ Jésù. Ó yá máa yin Ọlọ́run, máa yin Ọlọ́run, máa yin Ọlọ́run. Gbogbo àwọn alọ́nilọ́wọ́gbà ògo, gbogbo àwọn alọ́nilọ́wọ́gbà ìyanu ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú. Gbogbo àwọn alọ́nilọ́wọ́gbà ògo, gbogbo àwọn alọ́nilọ́wọ́gbà ìyanu ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo wá pa á láṣẹ òjò ìyanu, òjò ìbùkún, òjò àánú ó yá kó máa rọ̀ sínú ayé rẹ, sínú ayé ọmọ rẹ, sínú ìgbéyàwó rẹ, sínú iṣẹ́ rẹ, sínú òwò rẹ. Ó yá kó máa rọ̀ òjò ìbùkún, òjò ìyanu kó máa rọ̀. Ohun gbogbo tó bá ti sọ lónìí àṣẹ ti gò lórúkọ Jésù, àṣẹ ti gò. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ má jẹ́ kí àgbẹ̀ yìí fọ́ o, mo bẹ̀ yín ní orúkọ Jésù. Ẹ má jẹ́ kí àgbẹ̀ yìí fọ́ o. Ọ̀la la ó parí iṣẹ́ lórí ẹ̀ lórúkọ Jésù. Ó sì yọ ọwọ́ Ọlọ́run, ó yọ ọwọ́ Ọlọ́run. Omi tí wọn náà gbàdúrà sí má jẹ́ kó má tí ì lo omi tá à ń gbàdúrà sí lẹ́yìn tá a lò lánàá ẹ má tí ì lo lẹ́ni o. Yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Olúwa o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé o, ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lọ́lọ́run wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́ pé Olúwa o ṣé o, ẹ̀mí mímọ́ o ṣé o, pé mo rí ìbùkún tèmi gbà lónìí, mo rí àánú gbà lónìí. Olúwa o ṣé, Olúwa o ṣé, ayérayé o ṣé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o ṣé, ọba tó pọ̀ nípa àti agbára o ṣé. Ìwọ nìkan ni lánàá, ìwọ náà ni lónìí, ìwọ náà ni títí láéláé, ìwọ nìkan la máa fògo fún, ìwọ nìkan la máa gbé orúkọ rẹ ga. O ṣé o bàbá, o ṣé o bàbá, o ṣé o bàbá, ọlẹ́rù nìyí o ṣé o, ayérayé o ṣé o, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o ṣé o, ọba àwọn ọba o ṣé o. Adúpẹ́ o, adúpẹ́ o, àmọ́ oore rẹ nínú ayé wa, àmọ́ títóbi rẹ. Olúwa o ṣé o pé o ti ṣiṣẹ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu o ti ṣe nínú ayé wa. Olúwa Ọlọ́run o ṣé, adúpẹ́ o bàbá, adúpẹ́ o pé o kà wá yẹ máwọn tó rà àánú gbà lónìí. Olúwa o ṣé o, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà níbí mo kí yín kú oríire, mo kí yín kú oríire. Ohun tí mo gbọ́ ni pé mo dá àwọn ọmọ wọn lógo. Gbogbo ìwọ ọmọ tó wà lábẹ́ òun kíra rẹ kú oríire. Ohun tí mo gbọ́ ni pé mo dá wọn lógo. Ògo tuntun kan bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé rẹ láti òní lọ ní orúkọ Jésù. Ohun tí mo gbọ́ ni o, ẹ kú mèmí ní tí ìbágbọ́n kan àgbàdúrà báyìí á sì mọ́ lọ ní, ṣùgbọ́n ohun tí mo gbọ́ ni pé mo dá àwọn ọmọ wọn lógo. Ìwọ ọmọ tó wà lábẹ́ ohun yìí lónìí, ọ̀run dá ọ lógo lórúkọ Jésù, ọ̀run dá ọ lógo lórúkọ Jésù, ọ̀run dá ọ lógo. Bí ọ̀run ṣe dá Màríà lógo tó fi Jésù ta lọ́lá, tó jẹ́ Màríà jẹ́ obìnrin rere, obìnrin tó yàtọ̀ nínú gbogbo àwọn obìnrin. Lórúkọ Jésù ọmọ rẹ̀ á dá lógo lónìí, ó yàtọ̀ láti òní lọ lórúkọ Jésù. Ìwọ tó wà lábẹ́ ohùn yìí, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọ̀run lòun ti fún ọ lọ́mọ lónìí o lórúkọ Jésù. Ẹnìkan wà lábẹ́ ohùn yìí, Ọlọ́run ní sọ fún ọ pé òun ti fún ọ lọ́mọ láìmọye ìgbà, ṣùgbọ́n ọkọ rẹ̀ ń ṣàgbèrè níta. Olúwa gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wá ọmọ, ẹ máa gbàdúrà kó Olúwa tèmi ni kó wò, má fi ìyà jẹ mí látara ọkùnrin yìí mọ́. Ó láìmọye ìgbà ló ń ti fún ọ lọ́mọ, ṣùgbọ́n ọkọ rẹ̀ ń ṣàgbèrè níta. Kábíyèsí Olúwa, ọkọ rẹ̀ ń ṣàgbèrè níta. Kábíyèsí o. Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Olúwa
ọ̀nà àdúrà yìí mo fẹ́ kẹ́ ẹ sáré gbà á báyìí pé Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Ọlọ́run ló ń fẹ́ mú àwọn ọ̀pọ̀lọpọ̀ rìnrìn àjò ìṣerere especially nínú ọ̀sẹ̀ tá a wà yìí. ẹ já gbàdúrà yìí ìwọ tó bá lè gbà á láti òní kó lè ọ̀sẹ̀ yìí pé Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Bàbá ẹ̀mí mímọ́ mú mi rìnrìn àjò ìṣerere. Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Gbogbo ìdílé kọ̀ọ̀kan ẹ rí i pé ẹ ń gba àdúrà yìí lójoojúmọ́. Tí ẹ bá lè parapọ̀ lórúkọ Jésù á bẹ̀rẹ̀ lọ́la á gbà á lọ́la. Gbogbo ìdílé kọ̀ọ̀kan pé Olúwa mú mi rìnrìn àjò ohun tí mo gbọ́ ni mú mi rìnrìn àjò ìṣerere. Ẹ gbà á kó lè ọ̀sẹ̀ yìí láti èní Sunday àwa ti wá Sunday báyìí láti Sunday títí tí ó fi di Sunday tó ń bọ̀. Ẹ gbà á pé Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Kábíyèsí Olúwa ẹ má jẹ́ ń dẹ́ṣẹ̀. Ẹ má jẹ́ ń dẹ́ṣẹ̀. Àjọ gbà á ni o. Bó jẹ́ 30 minutes láfi máa pàdé ń bí láti Sunday títí tá fi wọ Monday tá fi wọ Sunday tó ń bọ̀. Olúwa lòun fẹ́ mú wa rìnrìn àjò ìṣerere. Ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rìnrìn àjò ìṣerere rí láyé rẹ̀. Ẹ má jẹ́ ń dẹ́ṣẹ̀. Mo fẹ́ kí gbogbo wọn lọ mọ̀ gbà fúnra wa ni ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa pé mo ní kó lọ gba nǹkan ó sọ pé kí ẹbí ó lọ mọ̀ gbà. Olúwa mú mi rìnrìn àjò ìṣerere láti òní lọ ní kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ Sunday títí wọ Sunday láàjọ mọ̀ gbà. Àkókò tí ó bá jẹ́ nínú prógráàmù ọ̀la màá sọ fún wa. Prógráàmù ọ̀la ẹ má bínú sí mi o. Prógráàmù ọ̀la aago 10 àárọ̀ Nàìjíríà ni ó wáyé o. Kò ní wáyé ní aago 10 alẹ́ o. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́. Prógráàmù ọ̀la aago 10 ni o. 10 àárọ̀ Nàìjíríà. Òun lá gbàdúrà sí àgbẹ̀ yìí. Ní tí Ọlọ́run sì fẹ́ ká ṣe ni pé orúkọ rẹ ó kọ síbẹ̀. Má lo orúkọ táwọn ayé ń pè àdàmọ̀dì orúkọ o. Orúkọ tá a fi sọ súnà rẹ ò bá jẹ́ mùsùlùmí o ni ó kọ sí ara àgbọn yìí. Kábíyèsí Olúwa o. Ó kọ orúkọ àwọn ọmọ rẹ náà. Bó bá jẹ́ Olúwa kìíní kan ló ń jẹ́ òun náà ni kó kọ o. Bó bá jẹ́ Kasim ló ń jẹ́ Kasim yìí ni kó kọ o. Mo bẹ̀ ọ́ nítorí ti Ọlọ́run ẹ rí pé mi ti ń kọ tèmi. Kábíyèsí o. Ó ní ìdí tí mo fi sọ pé mo fẹ́ mú yín ìrìn àjò ìṣerere ni. Orúkọ rẹ rí bẹ́ẹ̀ mi ṣe ń kọ bẹ́ẹ̀ ló ṣe kọ sí ara àgbọn yìí o. Orúkọ àwọn ọmọ rẹ ó bẹ̀rẹ̀ látòrí àkọ́bí rẹ. Ó fẹ́ rán Ọlọ́run níṣẹ́ ni o lórí gbogbo orúkọ yìí. Ó fẹ́ rán Ọlọ́run níṣẹ́ lórí gbogbo orúkọ yìí. Ẹ̀yin náà lè máa kọ́ bẹ́ẹ̀ mi náà ṣe ń kọ́ o. Ká tó lò ó di Sunday tá a bá parí àdúrà yìí o. Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere. Ọ̀rọ̀ Ọlọ́run yé ọ̀rọ̀ Ọlọ́run lágbára o ọ̀rọ̀ Ọlọ́run yé o títí ayé. Gbogbo èyí tẹ́ bá wà Nàìjíríà tẹ́ bá rí pé àti ra káàdì ó kù díẹ̀ ẹ má ti ju o ẹ jọ̀ọ́ ẹ pè mí. Tẹ́ bá rí pé àti ra káàdì láti parí èyí tí Ọlọ́run ní ká bẹ̀rẹ̀ ní ọ̀la Sunday. Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere. Ẹ̀mí mímọ́ mú mi rin ìrìn àjò ìṣerere. Mo rọ̀ wá nítorí ti Ọlọ́run alààyè. Mo rọ̀ wá lórúkọ Jésù Kristi a ó rí àánú gbà. Títa ríro là á kọlà. Mo ń sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ tó bá ń wò mí lónìí. Mo máa ń gbàdúrà bí ìgbà tí
nǹkan ṣe ọpọlọ mi ni nígbà tí mo lórí òkè èyàn mi ò jẹ́ ń wò pé èèyàn ń wò mí. Lónìí Ọlọ́run gbọ́ àdúrà mi àbí ò gbọ́? Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere Sunday to Sunday ni o láfi gbà á. Àkókò tí ó bá wáyé máa jẹ́ kẹ́ mọ̀, ṣùgbọ́n prógráàmù ti ọ̀la aago 10 àárọ̀ Nàìjíríà ni o. Ẹ jọ̀ọ́ ṣé ti gbọ́, aago 10 àárọ̀ Nàìjíríà ní ọ̀la ní ti Monday aago 10. Ẹ jọ̀ọ́ bó jẹ́ 1 hour lábì fẹ́ sáré gbà. Ìwọ tó bá wà níbì kan yà rọra bọ́ sí kọ́nà kan kó sáré gbà pípé o gba àdúrà ti ọ̀la títí 30 days yóò fi pé a tún wá bẹ̀rẹ̀. Olúwa a tún bẹ̀rẹ̀. Olúwa mú ọmọ mi rìnrìn àjò ìṣerere. Kí ló dé tọmọ mi rìnrìn àjò ẹkún látọjọ́ yìí? Kí ló dé tó rìnrìn àjò ìjákulẹ̀? Kí ló dé tí mò ń rìnrìn àjò ìjákulẹ̀? Olúwa mú ọmọ mi rìnrìn àjò ìṣerere. Olúwa o, lórúkọ Jésù a ó rìnrìn àjò ìṣerere nínú ọ̀sẹ̀ yìí. Ọlọ́run lòun ó mú wa rìnrìn àjò ìṣerere. Mo rọ̀ wá nítorí ètò Ọlọ́run, ẹ̀yin náà máa ṣàkíyèsí àwọn àmì àti iṣẹ́ ìyanu àwọn tí Ọlọ́run bá wa sọ lórí òkè àánú ìtúsílẹ̀. Ní ìjẹta ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ló wá níjẹta awọ bí 100. Mo kàn fi ń ṣàkàwé fún yín ni o. Ṣé rí gbogbo fígọ̀ tẹ́ ń wò yìí kò dín nǹkan kan lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ tèmi o. Nígbà bá dórí òkè ẹ̀yin náà ó rí ẹ̀rí kò dín nǹkan kan lọ́wọ́ o. Ṣùgbọ́n mo kàn fi ń ṣàkàwé ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi gbàdúrà tí wọ́n lé àwọn òrọ́wọ́ Ọlọ́run. Kéèyàn ó gbàdúrà ọjọ́ kan nínú 30 days. Wọ́n wà láwọn ra àánú gbà, àánú ni. Wòlíì mi ń gba àwẹ̀ tójoojúmọ́ tó ń gbàdúrà lójoojúmọ́ tí ò sì ra àánú gbà. Wọ́n kí ni wọ́n wá? Mírèkù. Òun lẹ́lòmíì ò ṣe tí ì ra àánú gbà. A ó rojú rere Ọlọ́run lórúkọ Jésù. Mo kàn kẹ́ máa wò pẹ̀lú ìgbà tí Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run pé àwọn ìdí tí àwọn èèyàn kì í fi ráàánú gbà ni pé bàbá gbàdúrà lénìí ó tún di next week. Nǹkan kò dí wọn lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tí ẹ bá nídìí káàdì láti Nàìjíríà ẹ má bínú, kì í ṣe pé bóyá ẹ mo ròyìn pé o lórúkọ Jésù ẹ ní tọrọ jẹ, ẹ ní lórúkọ Jésù kì í ṣe ìtọrọ jẹ. Ìyìn tí Ọlọ́run rán èmi kémi ṣe ni kémi máa ṣe, ara àwọn nǹkan tó ní kí n máa ṣe ni. Ìwọ tó bá mọ̀ pé dátà mi ò ní lè rí, pè mí tètè sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi. Má jẹ́ kó kú pé prógrámù kù 1 hour 2 hours mo lè má ráàyè, ṣùgbọ́n sọ fún sẹ́ndì mẹ́sẹ̀gì ní WhatsApp pé mo nídìí káàdì sá. Má tijú kò sí tìjú. Mo ti sọ tèmi ńgbà mò ń gbàdúrà ìjọ tí ò bá sówó lọ́wọ́ mi tí mo sì fẹ́ lórí òkè, ọ̀rẹ́ mi kan wà tó máa ń ta nǹkan ní ọjà, máa lọ jókòó tì í, máa máa bá tajà. Ńgbà tó bá dalẹ̀ ó lè fún mi 500. Ìyàwó mi kú wà lábẹ́ ohun yìí, gbogbo ẹ̀ ló mọ̀, mi ò ń láṣìírí, mi ì sí parọ́. Máa lọ 500, ìwọ náà gba 200 àbí ìgbà 300, èmi náà fi 200 sápò lọ sórí òkè. Ṣùgbọ́n lónìí mo lè sọ iye owó tí mò ń ná lọ́sẹ̀ fún àti mi tiẹ̀ mọ̀ rí. Àfi tọ́lọ́ bá sọ pé mọ̀ ṣe, tàbí tọ́lọ́ bá ní irọ́ ló pa fún ọ. Yóò dáa fún wa lórúkọ Jésù. Ìwọ náà ó ṣe. Àfi tó bá rò lọ́kàn rẹ pé o fẹ́ wà gírídì ìgbà tọ́lọ́run bá ṣe ìyanu nínú ayé rẹ ló kù. Ṣùgbọ́n tó bá ti wà gírídì, béèrè. Bíbélì ní béèrè a ó fi fún ọ. Ó bẹ̀ wá, á bẹ̀rẹ̀ àdúrà ẹ̀ mọ́ gbẹ̀yìn o. Bóyá nu 7 days àbí 8 days Sunday to Sunday lọ́lọ́ṣẹ́ ìfẹ́ dáwọ̀ àdúrà tá a ti gbà láti day 1. Ẹ rí i pé mo ti ń try láti yẹ̀ pé kí gbogbo ẹbí kọ̀ọ̀kan rí pé òun gbà á lójúmọ́, bẹ́ẹ̀ ló sọ pé ó fẹ́ nà án pàṣán. Mo ní kó lọ ṣe nǹkan, olóòótọ́ mo mọ̀ pé ó rẹ̀ ọ́, ó sì rẹ̀ mí lóòótọ́. Ẹ rí inú ohùn mi láti bí ọ̀sẹ̀ 2 àbí 3. Ẹ rí nínú ohùn mi. Ṣùgbọ́n èmi mọ̀ pé ọ́ wá lórí ọ́ wá ní kí wọ́n lọ gbà á. Ṣé ìmọ̀pọ́n lè gbà á fúnra wọn ni? Olójà yí padà pé ẹ má bínú o bàbá, dáríjì mi o, àjọ gbà á ni o, àjọ gbà á ni o, a sì rí ọwọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí àjọ bẹ̀rẹ̀
tí a sì jọ parí ẹ̀ lọ yìí lórúkọ Jésù yóò dára fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ lórí òkè àánú ìtúsílẹ̀ yóò dára fún yín o. Ẹ jọ̀ọ́ ẹ máa acknowledge àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí inú tiwọn náà máa dùn. Àwọn èèyàn kan ló máa ń kọ please share, press love and like. Ẹ jọ̀ọ́ àwa 70 àbí 80 la wà lórí ibi báyìí. Kí ló dé káwa 80 yẹn wá like tí wọ́n kọ yìí? Ṣé inú wa ò dùn sí bó ṣe kọ́ ni? Àwọn nǹkan yìí ó ní í ṣe. Ẹ jọ̀ọ́ ẹ máa láìkí ẹ jẹ́ kí inú tiwọn náà ó dùn. Ẹ mọ̀ pé ó dàbí pé kí wọn náà ṣoore fún yàn kó mọ́ dúpẹ́, ṣé inú rẹ̀ ó dùn ni? Àwọn nǹkan yìí ní í ṣe nínú ayé wa. Ẹ fi tèmi kẹ́kọ̀ọ́ ní ojú ìṣe tèmi ti máa ń sọ̀rọ̀ ayé ara mi fún yín. Ìjọ́ tí ìyá wòlíì mi ń gbàdúrà fún mi orí ìkúnlẹ̀ báyìí ni mo wà. Olúwa Jésù 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 ni màmá yìí náà ń làágùn. Bàbá yìí sì wọlé, ẹ mọ̀ èmi sì rárá lajú mo wá wo bàbá yìí. Mò ń wò lórí ìjókòó bẹ́ẹ̀ mọ́ mi ń gbàdúrà lèmi náà àjọ ń gbà. Mo yá bàbá ní màmá ẹ dákẹ́. Ọmọ tẹ́ ń gbàdúrà fún ibo ló ṣe jẹ́ sí yín. Ọlọ́mọ mi nì. Dáàdì ní ikú ẹ̀ṣẹ̀ kan tí bàbá yìí béèrè lọ́jọ́ náà pé ṣé yóò mọ̀ọ́re. Mọ́mì ní dáàdì yóò mọ̀ọ́re. Ọmọ dáadáa ni. Ẹ̀yin náà jẹ́ àjọ ọmọ dáadáa. Ẹ wò kí ìránṣẹ́ Ọlọ́run máa wàásù kí èèyàn 70 wà lórí prógrámù kí àwọn èèyàn wá sọ pé please press love and like kí èèyàn mélòó là ń rí èèyàn mélòó ni mò ń wò lójú afẹ́fẹ́ yìí kó èèyàn 13 péré àbí kó wá láìkí nǹkan kan kò dáa. Bàbá yìí ní dìde olórí ogun ayé rẹ̀ ó dòkú yóò fọmọ ẹ̀rọ tí ò bá jáwọ́ ọ̀nà ó dòkú ó sì rí bẹ́ẹ̀. Bàbá yìí ní tó bá pè ọ́ pé èèyàn kú o gbọ́dọ̀ lọ o. Ó sì kú lóòótọ́ ìyá mi fẹ́ bá mi jàpá Rẹ̀mí so ti ń bọ̀ mọ́ wọ́ọ̀rì Èkó mo sì wà ń gbà náà bó bá jówó mọ́tò tó bá ti ń padà máa fún ọ lówó mọ́tò. Mo ní mọ̀mọ́ mọ́ ń yín mú sí wọn èmi ò ní wá. Ọkọ ńgbò tó dára ọjọ́ náà kí n pè wọ́n kí wọ́n kẹ́ ẹ kú náwó. Ọkọ mi bolówà mo ní bo ta níwà mo sọ fún pé mi ò ráàyè. Mo mọrú ogun tí mo jà kọ́lọ́ tó gbàdúrà mi wá ní mọ́ bọ́ bí òkú kí n wá tẹ́rí gba ogun tọ́lọ́run ti ṣẹ́ padà. Ẹ jẹ́ àjọmọ dáadáa dòní láti ọdún náà tí mo ti mọ ìyá wòlíì mi dòní mo sì jẹ́ ọmọ dáadáa fún wọn. Mo jẹ́ ọmọ dáadáa ẹ rí wọn lórí òkè wọ́n máa ń rẹ́rìn wọ́n jẹ́ntù mọ́mí ẹ dìde ẹgbà máìkì ẹ sọ̀rọ̀ ń pa mi. Jẹ́ ọmọ dáadáa fún wòlíì rẹ̀ o lè rí kí àṣẹ tí ń jáde lára wọn ó lè wúlò kì í ṣe owó nìkan lèèyàn fi ń jẹ́ ọmọ dáadáa. Nígbà tọkọ wọn kù yìí èló mu fún wọn ṣùgbọ́n ẹ wo ẹ̀yin tí mò ń gbàdúrà fún yìí ọ̀pọ̀lọpọ̀ yín ló pè mí dádì tẹ́ fún wọn lówó nípasẹ̀ ta ni nípasẹ̀ mi ní tí wọ́n sọ fún bàbá náà lọ́rùn pé sọmọ yìí ó jọmọ dáadáa ṣé mi ìjọmọ dáadáa náà àwọn nǹkan yìí ń ṣiṣẹ́ ẹ wo tèmi ẹ fi kẹ́kọ̀ọ́ nígbà tí Ọlọ́run sọ pé ta ìránṣẹ́ ìyàwó ní ìlú pè mí pé Brian mi ó yá lórúkọ Jésù ẹ jẹ́ n gbàdúrà fún yín ó sì gbàdúrà ọlọ́mọ tí gbàdúrà lọ́lọ́run ti wá fẹ́ mi gan fúnra mi mẹ́sẹ̀ pé ta ìránṣẹ́ Ọlọ́run 3 ní ọrẹ. Mo ní mọ́mì ẹ má bínú máa torí ẹ̀rù á máa bà mí tí n bá rí wòlíì àgbà wòlíì kí wá máa sọ pé Ọlọ́run fún mi mẹ́sẹ̀jì ẹ má bínú mọ́mì o mẹ́sẹ̀jì báyìí lọ́lọ́run fún mi wọ́n ló dáa wọ́n ní kí n ṣe ó yẹ ẹ gbà ẹ bá ń fún àwọn pásítọ̀ tẹ́ ẹ mọ̀ ní wọ́n sì fún ọkọ wọn nínú ẹ̀ Rẹ̀mí ni ń fún yín o ẹ wà lára àwọn tí mo fún o. Bàbá yìí sì pè mí ó sì súre fún mi ọ̀sẹ̀ náà ni bàbá yìí jáde láyé that means pé mo gba ire ìkẹyìn lẹ́nu bàbá yìí torí tí ó wà lẹ́mìí mi ni pé ìjọ tí n bá ń lọ sórí òkè àwọn bàbá yìí ni màá dájọ́ dórí òkè tí wọ́n wàá bá mi súre ń bẹ̀ tí wọ́n súre fún gbogbo yín àti ìyá wòlíì mi ìgbà náà ẹ mẹ́ni tí mò ń pè ní ìyá wòlíì. ẹ já jẹ́ ọmọ tó dáa ẹ já gbọ́ràn kì í ṣe àdúrà àti àwẹ̀ nìkan ni wọ́n máa ń jẹ́ kí ayé èèyàn ní ìtumọ̀ ìgbọràn jẹ́ kí ayé èèyàn ní ìtumọ̀. àwọn tó ń táìpù kínní wọn táìpù ẹ̀ ń síbẹ̀ pé ká lè láìkẹ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ máa encourage ènìyàn ẹ jẹ́ kí ayé yín kún fún encouragement ẹ máa encourage àwọn ènìyàn ìwọ tó lè encourage ìránṣẹ́ Ọlọ́run tó ń gbàdúrà tọ̀sán tòru nítorí rẹ ṣé ìwọ ló wá fẹ́ encourage Ọlọ́run tó rí sójú
ẹ jọ̀ọ́ àìkí encourage Ọlọ́run ló da Nàìjíríà rú lónìí tí gbogbo wa fi ń ṣe ayélujára yìí ló kiri táwọn ń lo òyìnbó ò lè wálé tó jẹ́ ìbẹ̀rù ni àìkí appreciate nǹkan ni ẹ jẹ́ ká appreciate nǹkan òun ló dàgbé ìyàwó mi rú ìyàwó mi ò appreciate gbogbo ohun tọkọ rẹ̀ ń ṣe láyé ẹ̀ kò mọ̀ ń ṣe náà ni bẹ́ẹ̀ náà ni ọkọ ò appreciate tíyàwó ẹ̀ ṣe èmi máa ń sọ tèmi mi ọ̀rọ̀ lábí mọ̀ mi ó mọ̀ ní dádì ẹ̀ kì í tijú pé ní tí mo fi láìkì yín pé ẹ máa ń fi ọ̀rọ̀ yín ó máa ń jẹ́ ẹ̀kọ́ fún mi ìyàwó mi ń gbà tí ó forí ru omi báyìí tí ó máa ru omi lọ lẹ́gbẹ̀ẹ́ títì lónìí ó ń gbádùn ẹ̀ ó lẹ́lòmíì máa ń wo pé ó ń gbádùn tó ṣe é lẹ̀ ló ń jẹ lónìí kì í ṣe ẹnu ó wà lábẹ́ òun 100% aṣọ tó ń wọ̀ èmi ni mo máa ń rà á tí ò ní mọ̀ máa appreciate ìyàwó rẹ ìwọ ọkọ tó bá fẹ́ ṣe rere láyé tó bá fẹ́ ráàánú gbà tó fẹ́ pàṣẹ lórí òkè àánú ìtúsílẹ̀ máa appreciate ní tí ọmọbìnrin bá ṣe nínú ayé rẹ ẹ jọ̀ọ́ mi nǹkan fẹ́ ká máa gbàdúrà àtàwẹ̀ lásán ìwọ ìyàwó appreciate ọkọ rẹ tó bá fẹ́ ṣe rere obìnrin tí ò bá appreciate ọkọ rẹ kò lè jẹun ọmọ bó bá ń jẹ ìkorò ló ń jẹ appreciate tí ẹnìkejì bá ń ṣe nínú ayé rẹ máa appreciate ẹrẹ mi ìjọ wo mo parí program tí mi ò dúpẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ share program yìí o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn wá lọ́wọ́ lórí òkè àánú ìtúsílẹ̀ o ẹ appreciate please ẹ yí padà ẹ̀yin tẹ́ wà lórí òkè àánú ìtúsílẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé ayé màmá yìí mọ̀ yí padà ayé àǹtí yìí mọ̀ yí padà ayé bọ̀dá yìí mọ̀ ti yí padà nígbà tẹ́mi gba Jésù Kristi àwọn èèyàn rí pé ayé mi yí padà àbí kẹ́yìn dé patí wọ́n sì lọ báyàwó mi pé are you sure this guy is okay wọ́n sì tún wá bá mi are you sure you are okay you are not like this before wọ́n rí pé ayé mi yí padà ni torí tẹ́lẹ̀ ń bá dé patí làwùlàwù ní ijó wọ́n sì di pé tí má dé patí sì má kàn ra jókòó má mọ̀ wò báyìí torí tẹ́mi ń rí wọn rí nígbà bá sú mi tí mo wòran tó sú mi ṣé olórí méjì ni mò ń rí ṣé àbàmì èèyàn ni mò ń rí ṣé ẹni tó ń pín oúnjẹ tó jẹ́ pé ẹ̀mí òkùnkùn ló fi ń pín oúnjẹ ni mò ń rí màá sọ fún ìyàwó mi pé wò ìyá mo lọ jókòó sínú mọ́tò òun ó tún rò pé bóyá òun ṣẹ̀ mí ni yóò tún wá bá mi nínú mọ́tò kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ó sì máa bọ́ ọ́nà ni màá ní rárá tẹ́ bá ti ṣe tán ẹ ṣáà wá bá mi nínú mọ́tò ààbò Ọlọ́run yóò dájú lórí yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ appreciate ara wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wà nínú gbogbo ohun tá a bá ń ṣe mo bẹ̀ yín owó nìkan kọ́ ó mo ṣe máa ń sọ pé má fún mi lówó I don't need your money but ẹ fi gbogbo nǹkan tí Ọlọ́run bá fún yín appreciate ọmọnìkejì ẹ jọ̀ọ́ ká má kàn máa gbààwẹ̀ àtàdúrà lásán appreciate pastor rẹ appreciate wòlíì rẹ appreciate àfáà rẹ jọ̀ọ́ kì í ṣe àwọn olè wòlíì o tó ń ṣáàjì yín pé ẹ wá rà náà tí ẹ wá romi ẹ wá ra gbá ẹ wá rà wo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ayé tiwa ó yàtọ̀ pé orí òkè àánú tí mo ti ń gbàdúrà ìgbé ayé mi yàtọ̀ mo changes wà nínú life mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nítorí ti Ọlọ́run ohun gbogbo tó bá fi lè àwọn tó ń sọ pé press and share wọ́n appreciate iṣẹ́ ìránṣẹ́ mi ni kì í ṣe pé bóyá wọ́n wò pé wọ́n ń ṣe pé kéèyàn lè like ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká yẹ ilé tí kúnkún ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nítorí Ọlọ́run ẹ wo ìtàn ìgbésí ayé Lot ẹ lọ kánú Bíbélì ẹ lọ mọ̀jà ayé ilé tí kúnkún ẹ jọ̀ọ́ ẹ já yí padà kò sí tó ná mbẹ kò yọwọ́ nínú àkáǹtì rẹ kó kàn press ẹ pé like o love o kó kàn káwọn náà ti ẹ gbà ní tí mo type lẹ́nìí èèyàn 50 ló like ẹ èèyàn 30 ló like ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ wá ní ẹ jọ̀ọ́ àwọn tó máa ń ṣe program yìí mo mọ̀ wọ́n ló ṣe mọ́ nígbà tí mi tẹ́lẹ̀ mi bá sẹ́yìn ní mẹ́sẹ̀jì sí mi tí ì bá dá lóhùn àdúrà tí mo ń gbà nítorí ẹ̀ ṣó o mọ́ ni ṣó o mọ iye àdúrà tí mo ń gbà lórí ẹ̀ ìwọ tó ń ṣiṣẹ́ lábẹ́ ìránṣẹ́ yìí lábẹ́ orí òkè ẹnìkan wà tó yẹ pé oúnjẹ tó Ọlọ́run sọ wípé wò ó wọ́n sì lọ́ọ̀kì ògo ẹ̀ Ọlọ́run ní sọ fún pé kó lọ ra kọ́kọ́rọ́ kò sì gbọ́dọ̀ ṣí kọ́kọ́rọ́ ẹ̀ bó ṣe ti kọ́kọ́rọ́ yẹn nígbà tó bá rà náà ni kó rà bẹ́ẹ̀ kó sì pè mí pé wò ó wọ́n sì lọ ó kàn ṣe nǹkan kan àṣìjọ́ ń sọ̀rọ̀ ibẹ̀ lọ́lọ́run ti fún mi mẹ́sẹ̀jì pé ó yá wò ó kọ́kọ́rọ́ wo wọ́n ṣe lọ́ọ̀kì ẹ̀ pa pé wo bọ́n ṣe lọ́ọ̀kì ògo ẹ̀ àwọn alágbára òkùnkùn tán jọ ń ṣiṣẹ́ pọ̀ wo bọ́n ṣe lọ́ọ̀kì ògo gbogbo wọn
ó ní gbérí lábẹ́ ohun èyí tẹ́mi bá sì wà ń bì ó sì lọ́ọ̀kì gbogbo wọn ṣùgbọ́n òun ó tù ú lórúkọ Jésù Kristi olùgbàlà àfi tí n bá ṣe wòlíì. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àṣìṣe fọ́lọ́run, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ wò ìdọ̀bálẹ̀ mi rèé, ẹ má bínú, mo kàn ní tí ẹ̀mí Ọlọ́run máa ń sọ fún mi ni mo máa ń sọ pé ẹ jọ̀ọ́ ẹ já máa appreciate ìwọ ọmọ ìyá royún ẹ fóṣù mẹ́wàá fóṣù mẹ́sàn-án járe ó bí ọ ó ṣe làálàá kó tó jẹ kó tó mu ó wá appreciate ìyá yìí ó sì ló fẹ́ kọ́lé ó fẹ́ de nǹkan mọ́lẹ̀ olóòmọ bí àgbàná ṣe ń wọnú owó rẹ ó appreciate ìyá tó bí ọ ìyá rẹ ò jẹ́ ń kọ́ bọ̀ rí ṣùgbọ́n orówó ra aṣọ patí orówó ra bàtà patí. Appreciate ìyá rẹ, appreciate bàbá rẹ. ìjọ́ wo wọ́n tiẹ̀ ti kú lóòótọ́, ìjọ́ wo ló sọ pé lónìí mo tiẹ̀ fẹ́ ṣe ìtọrẹ àánú yìí nítorí ìyá mi, ẹ lọ ẹ bá fáwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ, ẹ bá fún wọn ní 500 ẹ bá fún wọn 1000 lórúkọ ìyá mi. Mo appreciate wọn, mo bẹ̀ ọ́ nítorí ìtọ́lọ́run, ẹ appreciate àwọn òbí yín, ẹ appreciate everybody tó bá wà ní sàkání yín, ẹ jọ̀ọ́. Èyí ni ó máa jẹ́ ìtẹ́wọ́gbà àdúrà wa, a ó sì máa rójú rere Ọlọ́run, a máa rí àánú gbà lórúkọ Jésù. Ẹ wò èmi tí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yìí, kò sí ní tó lè ṣe fún mi, ìbá jẹ́ wọ́n kọ́bọ̀, ìbá jẹ́ pínpín báyìí, màá appreciate ẹ̀, màá appreciate ẹ̀. Ẹ̀yin náà bí mo ṣe fẹ́ kẹ́ ẹ máa ṣe ni ẹ máa appreciate. Ẹjọ́ wo ni mo parí program tí mi dúpẹ́ rí, ẹ̀yin náà ẹ lọ wò ẹ lọ kọ́ tí mo sọ pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program yìí o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ like tẹ́ comment o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo, máa dúpẹ́. That means mo appreciate ohun tí wọ́n ṣe nínú ayé mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi, mo appreciate ẹ̀. Yóò dára fún wa lórúkọ Jésù, a ó sì ráàánú gbà. Kí wọ́n á sọ pé torí èmi ni mo ṣáà ń gbàdúrà, èmi ṣáà ní ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ń lò, kí wá ká wá parí kémi náà dé ignore yín bẹ́ẹ̀. Àwọn agbéraga wòlíì kan máa ń ṣe bẹ́ẹ̀, wọ́n ní ìgbéraga ní síwájú ìparun. A ò ní parun lórúkọ Jésù, a ò ní parun lórúkọ Jésù, a ò ní parun lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ sì ń ṣe, yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ ó ra àánú búwa lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́. Agbọ́n yín ẹ mọ́ tí ì fọ́ o, ẹ mọ́ tí ì fọ́ o, ẹ kọ orúkọ gbogbo orúkọ ìdílé yín, ẹ kọ sí ara ẹ̀, kẹ́ fi sílẹ̀ níbi tẹ́ fi sí lórúkọ Jésù. Ààbò Ọlọ́run yóò dájú lórí ẹ̀, ọ̀run yóò mú yín rìnrìn àjò, ìrìn àjò ìṣerere, ọ̀run yóò mú wa rìn ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, 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 àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè. Ó dàárọ̀ o. Má gbàgbé o, aago 10. At the mention of your name, Jesus, every knee shall bow. Hallelujah. Àdúrà ń gbà ní ìjọ òkè àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Oyin mọ́mọ́. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Ó dá mi lójú ní mọ́mọ́ pé wá rí àánú gbà. Má sọ̀rọ̀ ìtìnú, ọ̀rẹ́ mi lọ tújú ká. Ọmọ rẹ̀ lé Jésù, aláṣepé ìgbàgbọ́, àtìlẹ́yìn o, tí kì í lójú tì mí o. Ìjíǹde náà ó dá mi lójú o.
sọ̀rọ̀ ìtìnú ọ̀rẹ́ mi lọ tújú ká. Bọ́kàn rẹ lé Jésù aláṣepé ìgbàgbọ́. Àtìlẹ́yìn o tí kì í lójú tì ní o. Ó dá mi lójú o pé wà á rí àánú gbà. Àdúrà ń gbà ní ìjọ òkè àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti tú ìdè. Ó dá mi lójú ọ̀rẹ́ wa tọ̀ o, wà á rí pé òyìn ni o. Ó dá mi lójú o pé wà á rí àánú gbà. Put your trust in God, the author and the